majority àwọn ẹranko náà tí ń bẹ láyé kéèyàn tó dé àmọ́ ńjọ́ tẹ́nìyàn dé ńjọ́ náà ni wàhálà dé àwọn màláíkà ti sọ fọ́lọ́run ọba mi mọ̀ bẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ àwọn màláíkà ló jí Ọlọ́run dìde o atẹ́j'alu fiha man yufsiku fiha wa yufsiku dimaa Ọlọ́run ṣé wàá dá sórí ilé ayé ni àwọn tí wọ́n lọ báyé jẹ́ àwọn tí wọ́n máa para wọn tí wọ́n máa tẹ̀jẹ̀ ara wọn sílẹ̀ sáwọn lọ fẹ́ dá sórí ilé ayé mo sọ bẹ́ẹ̀ ọba mi mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ló fa ìjà láàrin Kábílà àti Ábílà àwọn ọmọ ànábì Ádámù méjì tó bí tó jẹ́ pé kan pàkejì ènìyàn ló kọ́kọ́ ta ìjà ilẹ̀ lórí ilé ayé Allah ènìyàn níkà inú ènìyàn le ènìyàn burú gan níjọ́ ènìyàn ti dáyé ni fìtínà ti dáyé àràbà tún ra mú odò ń gbà rere o gbàrèrè àwọn tó máa wẹ̀ mbodò lọ 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 àwọn tó máa wẹ̀ mbodò lọ. àràbà tún ra mú odò ń gbà rere o àwọn tó máa wẹ̀ mbodò lọ 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 àwọn tó máa wẹ̀ mbodò lọ. kí ni tí mo sọ débẹ̀ ni pé ọba mi ti mọ̀ pé bẹ́nìyàn bá ti wáyé fìtínà dé ènìyàn ní àdáyérú ènìyàn ní àbáyé jẹ́ ọba mi ti mọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú bọ́ba mi wá mọ̀ bẹ́ẹ̀ ó prógrámù ayé Ọlọ́run wá fi wá wò pé tá a bá fẹ́ ká yí ọ̀dà àfi ká lọ cleans òyìnbó tó dá pen nígbà tó òyìnbó ti dá pencil ló ti dá eraser bí bá ti ń bàjẹ́ ìwọ máa clean ẹ̀ tí bá ti ń bàjẹ́ ìwọ máa clean ẹ̀ níjọ́ tó òyìnbó ti dá pencil ni ló ti dá eraser lọ́jọ́ tọ́lọ́run ti dá ayé ló ti dá tí ó tún ayé ṣe Ọlọ́run wá rán àwọn màláíkà Ọlọ́run rán àwọn ànábì Ọlọ́run nígbà tí ènìyàn bẹ̀rẹ̀ sí ní hùwà abú láyé Ọlọ́run bẹ̀rẹ̀ sí gbá àwọn ànábì Ọlọ́run dìde bó ṣe ń gbé wọn dìde ó ń fún wọn ní tírà tí wọ́n á fi jíṣẹ́ láyé ó wá ń fún wọn ní ẹ̀sìn tó jẹ́ pé tírà yẹn ni ó tàn mọ́lẹ̀ sẹ́sìn láti wá cleanse ayé láti wá fọ ayé mọ́ iṣẹ́ táwọn àtàrà àwọn ànábì Ọlọ́run àmọ́ báyé ṣe ń lọ àwọn ànábì Ọlọ́run wá bí wọ́n ṣe wá tí wọ́n pọ̀ tó tí wọ́n lọ ìgbà táwọn ànábì Ọlọ́run lọ tán lórílẹ̀ ènìyàn wá yàwọ́ pátápátá ènìyàn fẹ́ ya wèrè mọ́ Ọlọ́run lọ́wọ́ ènìyàn fẹ́ lè wá bí Ọlọ́run wà kán lọ tọwọ́ bọ̀ lójú báyìí níbi tí ènìyàn tí wọ́n ya tara wọn dé àwọn tá a wá pè lólórí ẹlẹ́sìn gan ẹ̀gbin tí wọ́n kó rẹ́ ẹ̀sìn lára ó fẹ́ pọ̀ ju ẹ̀gbin tó wà nígbà tí ẹ̀sìn dé lọ. Al-Qur'an thumma awrathna al-kitaba alladhina istafayna min ibadina Ọlọ́run ní ẹ má jẹ́ kó yà yín lẹ́nu àwọn kan bọ̀ wá jogún ẹ̀sìn wọ́n bọ̀ wá jogún tírà ẹ̀sìn wọ́n á jogún Qur'an wọ́n á jogún májẹ̀mú láíláí wọ́n á jogún májẹ̀mú tuntun èyí tó jẹ́ original àwọn kan bọ̀ wá jogún ẹ̀ wa minhum zalimun li nafsihi alábòsí gédégbé yọ wà nínú wọn ẹ̀sìn lólóńgbé dání atẹ̀sìn jẹun afẹ̀sìn lu jìbìtì afẹ̀sìn ṣe jàmbá ẹni tí ó pọ̀ lọ́n lòún gbé dání tó sì jẹ́ pé ṣàìtọ́nù níbẹ̀ lábẹ́ aṣọ ẹ̀. wa minhum zalimun li nafsihi wa minhum muqtasidun ń bẹ nínú wọn tó bá ṣàbúrú díẹ̀ àṣerere díẹ̀ wa minhum sabiqun bil khairati yóò máa bẹ nínú wọn ẹni tó jẹ́ pé rere lòún wá ṣe láyé kò ní ṣàbúrú àmẹ́ni tó jẹ́ pé rere rẹ̀ ni ó pọ̀ jù wọ́n á kéré jọjọ nínú ènìyàn tí ń bẹ láyé bá a ṣe ṣètò ayé nìyẹn tó bá wá rí bẹ́ẹ̀ àwa bára wa láyé ẹ̀dá ń jẹ ká pẹ̀lú ayé wo láwa yìí ẹ̀sìn tó yẹ kó táyé ṣe ni wá ń ba ayé jẹ́ ẹ̀sìn tó yẹ kó promote ayé ni wá ń fa ayé wá sẹ́yìn ẹ̀sìn tó yẹ kó introduce àlàáfíà sáyé òun gángan ló ń create problem fáyé kí ló fà á ẹ̀sìn ò ní problem tírà ẹ̀sìn ò ní problem àwọn tá a gbẹ́sìn lọ́wọ́ àwọn ni wọ́n ya tara wọn
àmọ́ bó ṣe á lè wù kẹ́ burú tó ẹ lè bọ́ lọ́wọ́ nǹkan mẹ́ta ẹ lè bọ́ lọ́wọ́ ẹ̀san Ọlọ́run bẹ́yàn jẹ́ àfà bẹ́yàn jẹ́ wòlíì bẹ́yàn jẹ́ aláwo gbogbo nítorí ọjẹ́ ọba sọ pé wọ́n gangan lọ́lọ́run ẹ̀dá burú débi pàtí ráwọn tí wọ́n sọ pé àwọn lágbára ju Ọlọ́run gan lọ. Inna Fir'auna a'la fil ard Ọlọ́run gan ní Fir'auna tọ́ọ̀gì tó ga jù lórílẹ̀ ni torí òun mọ̀ pé rẹ̀ lọ́lọ́run ó ní ta ní jọ́lọ́run níbi tóun bá wà. Bẹ́ẹ̀ náà wá làwọn ẹlẹ́sìn lẹ́yìn ẹlòmíín fẹ́ lè sọ pé níbi tí wìláyà gbé òun dé ta ní jẹ́ ànábì Muhammad lẹ́gbẹ̀ẹ́ òun. Ẹlẹ́sìn Christianity mi fẹ́ lè sọ pé níbi tóun ní mírẹ́kù dé ta ní jẹ́ Jésù. Àti rẹ́ni tó challenge pé nígbà tí wọ́n ní Jésù ó bá yẹn ẹgbẹ̀rún kan sọ̀rọ̀ láì lo máikrófóònù kí ló fi sọ̀rọ̀. Agbára tí ń bẹ fún àwọn lẹ́ni kò sí táwọn ò lè fi dánwò nínú ẹ̀dá èèyàn ni. Àti rẹ́ni tó challenge Àtọ̀rúnmìlà àtọ̀pọ̀n fáì tó náà tó dẹ̀ jẹ́ pé traditionalist ni. Gbogbo eléyìí ó máa lọ bẹ́ẹ̀ nítorí ipáyé ń lọ sópin. Ya aládàlẹ̀ ayì fálítẹ̀ ni a ó sẹ̀fì ìyàkùn. Iná sẹ̀fì ìyá ìdá lámúyú ní àmàmúrò. Iná sẹ̀fì ìyá ìdá lámúyú ní àmàmúrò. Bó ṣe lè wù ká ẹ̀dá yẹ́rù tó. Ẹ lè bọ́ lọ́wọ́ punishment Ọlọ́run. Number one. Fálítẹ̀ ni a ó sẹ̀fì ìyàkùn. Number two. Ẹ wá lè escape mọ́ kú lọ́wọ́. Gbogbo ń tẹ́ rí ẹ jẹ́. Number three. Ẹ lè escape mọ́ dájọ́ Ọlọ́run lọ́wọ́. Gbogbo ń torí ọjẹ́ nú ẹ̀sìn. Gbogbo ń torí ọ̀dà láyé. Ẹ rí ẹ̀gbin Ọlọ́run. Gbogbo ń tó kójọ ọ̀dà gbogbo ẹ̀ lẹ̀ lọ́sàn gan. Ẹ̀gbin ọ̀run. Gbogbo ń tó kójọ ọ̀dà gbogbo ẹ̀ lẹ̀. Arẹwà obìnrin lọ. Ẹni tí kì í bára ẹnu jẹ́ ń gbà kan tí máa jó gbogbo ògbà láti múnú ara ẹ̀ dùn. Ọlọ́ tó ń tẹwà rẹ̀. Ọlọ́ tó ń ti gbogbo ń tó ní. Láàrin ìṣẹ́jú kan sí kejì ni. Àbẹ́ẹ̀rí Ọlọ́run ni. Dókítà tí ń tọ́jú èèyàn sì wọ sàárè. Aláàárẹ̀ tí ń tọ́jú ní bẹ láàyè yìí. Tàwa lálágbára lẹ́yìn Ọlọ́run. Yẹ́ làdáláyì fálítẹ̀ ni a ó sẹ́fì ẹkùnmú. Gbogbo ẹlẹ́sìn ayé ẹ kìlọ̀ fáwọn òmùgọ̀ àárín yín tó ń pera wọn ní tí wọn jẹ́ wájú Ọlọ́run. Iná sẹ́fì ìyá ìdá lámúyò ní àmàmúrò. Iná sẹ́fì ìyá ìdá lámúyò ní àmàmúrò. Aláìmọ̀kan tí ò jẹ́ tí ń pera ẹ̀. Tẹ́yìn ẹlẹ́sìn ẹgbẹ́ ọba kìlọ̀ fún wọn á níbẹ̀ ṣe ṣe nú ẹgbẹ́ yín nù. Ẹ dákun ibi tá a bá yé dé. Ọlọ́ni alladhi khalaqal mawta wal hayata liyabluwakum ayyukum ahsanu amalan wa huwal azizul ghafur. Wa huwal azizul ghafur. Ọlọ́run ni mo dá ikú, mo dẹ̀ dá ìyè. Tabarakalladhi. Mo dá wíwà láyé, mo dá ipò òkú. Liyabluwakum ikú ẹnìkan mo fẹ́ máa fi dá ẹ̀yin tẹ́ kù láyé wò. Liyabluwakum ikú òjijì mo fẹ́ máa fi dá yín wò. Liyabluwakum ikú tí ọjà wá níbi tá ẹ̀ ti lérò. Ẹ̀yin ọmọ rẹ̀ ti wájú èmi Ọlọ́run mú dé látẹ̀yìn. Ayyukum ahsanu amalan. Ayyukum ahsanu amalan. Mo fẹ́ wo ta ni ó ṣiṣẹ́ rere. Ta ni ó kẹ́kọ̀ọ́. Ta ni ó ronú. Pé so bí kú ṣe dín náà ni ẹgbẹ́ ọ̀run sì já fáwù lẹ́ẹ̀kan náà ó sì lọ. Tẹ́ bá rẹ́ni tí ó bá parọ́ ẹlòmíràn sọ pé ọlọ́gbẹgbẹ́ kan ni ta ló sọ bẹ́ẹ̀ fún ọ sọ wà ń bẹ̀ gbà tó gbẹgbẹ́. Ẹlòmíràn sọ pé ẹ̀mọ̀ pé mèrè ni ó ti rẹwà ju torí àdánwò kan bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá obìnrin tó bá ti rẹwà ọmọ omi ni lọ́dọ̀ wọn. Lóbìnrin tí ò rẹwà táwọn òyìnbó Jamaica obìnrin tí ò rẹwà táwọn obìnrin ilẹ̀ Lárúbáwá bọ́bá ti rẹwà bẹ́gbin ọ̀run ṣe rí yẹn ó ti dọmọ omi lọ́dọ̀ ọ̀ràn Yorùbá. Gbogbo tí bá ń ṣe kò lè dá ṣe. Ọlọ́run ló mọ iye obìnrin tí wọ́n ti di ẹrù ẹgbẹ́ fún ayé rẹ̀ ò ní túmọ̀ torí pé kò sínú ẹgbẹ́ kan wọ́n kàn ń dà láàmú ni. Wọ́n á mú mi lọ sétí odò ìgbálẹ̀ ni wọ́n á máa kóbò lójú omi wọ́n á ní káwọn ẹgbẹ́ ò lè bá a sìn lẹ́yìn rẹ̀. Ààrẹ ni tí ọmọ sọ pé ẹgbin ọ̀run tó lọ ẹlẹ́gbẹ́ ọmọ ni. Agbára ẹgbẹ́ nílò agbára tí wọ́n fún
ọjọ́ tí wọ́n dá fún lọ́lọ́ ta ló sọ bẹ́ẹ̀ fún Allah. tó bá jẹ́ pọ́jọ́ tí wọ́n dá fún lọ́lọ́ ló ń gán kó mọ̀ ṣàdúrà wípé ọdún tá a kó sí yìí kóun má sí nínú ẹni tí wọ́n gbégbìn Allah. tó bá wà nínú ẹgbẹ́ ṣé kò ní mọ dé tìjọ́ tí ó lọ ni ẹlòmíì ò ní ọlọ́ fa agbára tó ju ẹ̀mí ẹ̀ lọ ni àìmọye ní ọ̀fà tó ju tóun ń fà lọ ẹ̀mí wọn ò bọ́lé lórí àràbà tó ń ra mú odò ń gbá rere. ń gbá rere àwọn tó máa wẹ̀ ń bodò lọ o. Àwọn tó máa wẹ̀ ń bodò lọ. Àwọn tó máa wẹ̀ ń bodò lọ. Àwọn tó máa wẹ̀ ń bodò lọ o. Àwọn tó máa wẹ̀ ń bodò lọ. Àwọn tó máa wẹ̀ ń bodò lọ. Al-Qur'ani ní dọ̀n fa tọ́ọ̀lìbù wal matilu. Èyí ọmọ jẹ́ ẹ̀kọ́ fún ẹ torí ẹ bá fẹ́ pé dọ̀n fa tọ́ọ̀lì. Ẹni tí ń wá nǹkan lọ sọ́dọ̀ èèyàn ọ̀lẹ ni. Ẹni ẹ̀ ń wá nǹkan lọ sọ́dọ̀ ẹ̀ ọ̀lẹ ni. Ẹni tí ń wá nǹkan lọ sọ́dọ̀ ẹ̀ ọ̀lẹ ni. Ẹ̀yin méjèèjì Ọlọ́run lẹ́jọ́ ń pè. Allah. Gbégbé ọ̀run bá lágbára ni yóò yẹku fúnra ẹ̀. Gbégbé ọ̀run bá lágbára ni yóò yẹ. Ẹlòmíì ò tún parọ́ mọ́. Wọ́n lò lọ sí iṣẹ́ ìgbàlà fẹ́ nìkan. Iṣẹ́ ìgbàlà yẹn lọ jálè lórí. Irọ́ ni. Ọlọ́run ti kọ àsìkò tó ń kálukú kú ò láyé. Allah. Wíwá tá a wà láyé bí ìgbà tá a wọ mọ́tò ni. Bus stop tó ń kálukú ó ti bọ́ọ̀lẹ̀ ó ti yé Ọlọ́run. Àwa tá à ń sọ̀rọ̀ àtẹ̀yìn tẹ́ ń gbọ́. Ta ni kú kọ́kọ́ kàn nínú àwa tá à ń sọ̀rọ̀ àtẹ̀yìn Ọlọ́run nìkan ló mọ̀. Allah. Ìjọ tó ń kálukú ọlọ láyé Ọlọ́run nìkan ló mọ̀. Ọkọjá òye ẹ̀dá. Inna Allaha 'indahu 'ilmu s-sa'ah. Ọlọ́run ní mo fi nǹkan márùn-ún pamọ́ fẹ́ nìyàn. Eléyìí tí mo fẹ́ lò ń bẹ̀ ní ọjọ́ tó kú àti ibi tó kù sí. Ọlọ́run nìkan ló mọ̀. Allah. Arákùnrin kan náà àwọn olówó ayé. Òun ló ó ya owó tá a lè sọ púpọ̀ ní zamani rẹ̀ lápèjúwe ó ya $1 billion sẹ́gbẹ́ kan. Ó lóun fẹ́ já àyà Qur'an. Ó lóun gbọ́ táyà Qur'an sọ yìí pé Ọlọ́run nìkan ló mọ ibi tẹ́dà ó kù sí. Ọlọ́run ló sì mọ ibi tí bọ́dì ẹ̀dá ó sùn. Ó lóun fẹ́ járọ̀ yẹn. Ó ń yọ 1 billion sọ́tọ̀. Nínú 1 billion yẹn ẹ lọ káàfù àpáta. Ẹgbẹ́ grave ẹgbẹ́ sàárè òun sínú àpáta. Gbogbo nǹkan gbádùn ayé ní ká ẹ kó síbẹ̀. Ẹ jẹ́ kí electric ó dé bẹ̀. Kó jẹ́ pé tóun bá lọ 100 ọdún tóun bá ti lọ AC ọgbọ́dọ̀ má máa ké níbi tẹ́ ẹ bá gbé bọ́dì òun sí. Allah. Gbogbo nǹkan tẹlifíṣàn gbogbo social media ẹ kó síbẹ̀. Níjọ́ òun bá kú ibẹ̀ ní ká ẹ gbé òun sí. Ẹ wá sọ fáwọn dókítà kan gba owó iṣẹ́ wọn òun ò gbọ́dọ̀ jẹ́ra 1000 years to come. Òun fẹ́ kẹ́ ẹ mọ̀ pé irọ́ ni Kùránì pa. Allah. Ẹ lọ Google tán tí mò ń wí. Arákùnrin yìí wá rìnrìn àjò ńjọ́ kan. Ó kó èèyàn òun àtèèyàn 400. Òun ló sponsor èèyàn 400 tí wọ́n tẹ̀lé tí wọ́n jọ wọ aeroplane. Allah. Wọ́n jẹ́ 401 tí wọ́n bẹ nínú aeroplane. Wọ́n lọ sí ìrìn àjò. Plane bá já lójijì ó di inú òkun. Inú owó tó dẹ̀ fi sílẹ̀ ni pé anywhere tó ń bá kú sí kódà bó ń bá já sínú òkun ẹ lọ wá bọ́dì òun jáde. Ẹ make sure pé gbé bọ́dì òun dé ibi tí òun gbẹ́ sílẹ̀ yìí. Ní bá bẹ̀rẹ̀ sí náwó. Wọ́n bá ń wá àwọn òkú. Wọ́n padà rí aeroplane yẹn níbi tí wọ́n náwó dé fà. Wọ́n dẹ̀ rí òkú yọ. Nínú gbogbo ẹni tó kú sínú òkun wọ́n rí èèyàn 400 yọ. Ẹyọ ẹnìkan ni wọ́n rí yọ. Ta lẹ́ni tí wọ́n rí yọ? Bàbá olówó. Allah. Bàbá olówó ni wọ́n ò rí yọ. Wọ́n rí tálíkà yọ. Ló jẹ́ kí n sọ lẹ́ẹ̀kan wípé àbẹ́ ìráyé lóde ni. Dókítà dẹ̀ fò sánlẹ̀ ó kú. Ẹni tí ń tọ́jú aláàárẹ̀ òní sì ń bẹ láyé. Ta wá lálágbára. Ènìyàn lálágbára ni àbọ́lọ́. Allah. Ta ló ń tọ̀hún tá a fà ń fọwọ́ kìyà fún? Ta làáfà náà níwájú Ọlọ́run? Ta ló ń tọ̀hún tí pásítọ̀ ń fọwọ́ kìyà fún ọ? Ta ní bàbá rẹ̀ níwájú Ọlọ́run? Allah. Ta ló ń tọ̀hún tó níṣẹ̀ṣe kan fọwọ́ gbáyà fún ọ? Ta lòun níwájú ọba tó dá yàtọ̀? Allah. Ọba tó jẹ́ pé gbogbo wa bí adìyẹ tí wọ́n ń sìn lágbo ilé la rí. Lọ́wọ́ Ọlọ́run ẹni ọba wù ni ó mú pé ikú kan ẹni ikú bá ti kan ò gbọ́dọ̀ dúró mọ́ ó ń bá tiẹ̀ lọ. Allah. Láyé John táwọn ọmọ wẹrẹ bá ń ṣeré ládùúgbò tá ń ṣeré nínú èrùpẹ̀ ìhìlàmú anamali ayatu dunya láìbùn wà láàwùn
àpèjúwe ayé bí erémọdé ni bí eré àgbà àwọn ọmọdé kóra wọn jọ ìyá ọ̀kan rán ní epo kó lọ ra pamọ́ ìlú wa ìyá ọ̀kan rán ní magi ìyá ọ̀kan rán ní ṣúgà ìyá ọ̀kan rán ní chokomilo òǹkàlùkù wọn lọ wọn pàdé ní junction wọn ti gbàgbé iṣẹ́ tí wọ́n rán wọn náà bá bẹ̀rẹ̀ sí ṣeré ọ̀kan ní ẹ jẹ́ kémi ṣe bíi mọ́mì ìkan ní ẹ jẹ́ kémi ṣe bíi dádì èyí tí ó ṣe bíi mọ́mì kò láṣọ tó ró mọ́ra ìkan ró sọ mọ́ra débẹ̀ wọ́n ní yá aṣọ ilé yìí ó yá aṣọ ẹ̀ ó dè mọ́ra ìkan fẹ́ ṣe bíi dádì kò mú fìlà débẹ̀ ó sì fìlà lórí ẹnìkan ó dé wọ́n ti wá ṣeré wọ́n ti gbàgbé pé iṣẹ́ kan ni wọ́n rán àwọn níyà ọ̀kan nù wọ́n bá dìde pé ẹ mọ̀ gbà mí ọmọ tí mo ránṣẹ́ látàárọ̀ ọbẹ̀ gan ti jóná ló bá pè lóhùn rárá lágbájá o gbígbọ́ tó gbọ́ báyìí ó ní yéé mọ́mí ti pè mí mo ti kẹ́ran lẹ́ni mo ti gbàgbé pẹ́ràn mi ń sẹ́ dídìde tó dìde báyìí ẹni tó ní aṣọ tó rómọ̀dì ọ̀sáré fanka ẹ̀tú ẹni ó ní fìlà ọ̀sáré yọ̀ǹkẹ́ ẹ̀ ó ń kálukú túká lọ́tọ̀ọ̀tọ̀ bó ṣe wá bó ṣe débẹ̀ náà lọ padà sọ́dọ̀ òbí ẹ̀ bọ́rọ̀ ọlọ́run ṣe rí nu àwáyé ló fìfo á padà sọ́dọ̀ ọlọ́run ló fìfo gbogbo ń tẹ́gbìn ọ̀run kó jọ èwo ní tẹ̀lé lọ síwájú ọlọ́run nìsín ó kúkú nǹkan mẹ́rin tẹ́ ń sọ nípa rẹ̀ ó kú pé ẹni aláàánú ni àwọn èèyàn ló máa ń ṣàánú ó kújọ́ tí ó pàdé ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ó kújọ́ tí máa jó ìwọ tó jẹ́ pé gbogbo ayé tiẹ̀ ìbànújẹ́ ni ẹni tó jó ló tún jó tó lọ jókù yìí ká tó wá sọ̀wọ́ tó ń bára ẹnu jẹ́ níjoojúmọ́ ó kú tí ẹ̀sìn tó jẹ́ pé bàṣírà ni wọ́n sọ ń jọ wọ́n bí kó tó wá lọ sẹ̀sìn tó kú lé lórí ó kú pẹ̀lú gbogbo ohun tó wá kójọ tá a mẹ́ni tí ó jogún ẹ̀ ọ̀tá rẹ̀ ó jogún nù tó kójọ kì í ṣèpè bí ó ṣe rí fún ni ó rí fún gbogbo ẹ̀dá ẹni tó hẹ́ẹ̀tì jù ń bẹnu ẹni tí ó jogún ẹ̀ tó ọba ikú ò láyé sí ọlọ́mọdé ọ̀tá ọ̀rẹ́rin wa ọ̀tá kan rẹ́rin èèyàn ń jó èèyàn bá lọ bó ṣe lè wù kọ́ dàgbà tó ọ̀tá kan ó kù lẹ́yìn tí ó rẹ́rin ẹ̀ àràbà tó ń ra mú odò ń gbà rèrè. Gàrèrè àwọn tó máa wẹ̀ ń bodò lọ. 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 Ṣé nítorí àdá ayé lẹ́ẹ̀fi mọ Ọlọ́run mọ́? Gbogbo ń tẹ̀lé kiri náà nìyí lódò fìfọ́ lójú ẹ̀mí yín yìí. Bí tiẹ̀ ṣe rí ńjọ́ kan ni tèmi náà ó rí ńjọ́ kan. Ẹ̀dá kan ò gbọ́dọ̀ fi òkú kan ṣe yẹ̀yẹ́. Bí ó jẹ́ Mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ, Ànábì dúró ńjọ́ kan, wọ́n gbé òkú Júù kan kọjá níwájú ẹ̀. Ànábì sáré dìde. Àwọn tí wọ́n dúró tà Ànábì ń wò pé òkú tí kì í ṣòkú Mùsùlùmí ló dúró tì ló stand up to honor. Ànábì ní alaysati nafs. Ṣé kì í ṣe ẹ̀mí ló wà lára ẹ̀? Ẹ̀mí tó wà lára tèmi tí mo fi ń já láàyè ló jáde lára tiẹ̀ náà ó deserve honor. Níbomi, Ànábì ní la tasubul amwat fa innahum qad afdau ila ma qaddamu. Ànábì ní ẹ má ṣe fi òkú kan ṣe yẹ̀yẹ́. Ẹ má fi òkú ṣe yẹ̀yẹ́. Abẹ́rí kìíní kan ni ẹ má fi ṣẹ̀sín, ẹ má fi ṣe yẹ̀yẹ́. Ẹni tí ń bẹ láyé ò tí ì mọ kú tí ó pa òun ti dún wájú Ọlọ́run ọba rẹ̀ báyìí. Gbogbo iṣẹ́ tó ṣe ń ti sàkáǹtì wájú Ọlọ́run báyìí. Bẹ́ẹ̀ gbé wọ sàárè níjọ́ ẹ̀dá bá ti kú tẹ́mi bá ti kú lára mọ̀mọ́ takòtì kọ́ ọmọ ti kìyàmà. Ojú ẹsẹ̀ tẹ́mi kú lára yẹn nìdájọ́ tiẹ̀ ti bẹ̀rẹ̀. Ó ti bẹ̀rẹ̀ accountability. Gbogbo kọ́sìsì tá a ṣe láyé àkáǹtì nìkan láṣẹ níwájú Ọlọ́run. Òun ti bá tiẹ̀ lọ. Òun ti kú láyé. Kò wá tọ́ sẹ́nìkan tí ń bẹ láyé kó fi ṣẹ̀sín. Kò tọ́ sẹ́nìkan tí ń bẹ láyé kó fi ṣe yẹ̀yẹ́. Torí pẹ́ni tí ń bẹ láyé kò tí ì mọ irú ikú tí ó pa wọn. Wọ́n rí ikú tiẹ̀. Wọ́n rí òkú rẹ̀. Ọ̀rọ̀ ẹ̀sìn kan ni mo ń sọ. Wọ́n rí òkú tiẹ̀ ò tí ì mọ ibi títí ẹ̀ ó tàn sí. Òun kú sórí ẹ̀sìn tó gbàgbọ́. Ó tí ì mọ̀ bóyá ẹ̀sìn tí wọ́n ní gbàgbọ́ lé lórí ni wọ́n náà kú sí.
lẹ́dá ò fi gbọ́dọ̀ fẹ́ni tó bá kú ṣe yẹ̀yẹ́ ẹ̀dá ò gbọ́dọ̀ fẹ́ni tó bá kú ṣe yẹ̀yẹ́ àmọ́ kókó ẹ̀ ni pé ẹ mọ́ wáyé mọ́yà bóun ṣe kú yẹn ẹ ṣàánú ẹ pìtì ẹ bí ẹ pìtì àwọn ọmọ rẹ̀ tí wọ́n dọ́mọ òrukàn ẹ pìtì gbogbo ntòkójọ tí ó dẹyọ ẹ pìtì gbogbo ọ̀rẹ́ tí majority wọn dọ̀tá ẹ pìtì gbogbo ẹni ó trust tí wọ́n ṣe jàmbá ẹ pìtì ẹ tún pìtì ẹ tún pìtì ẹ. tabali tọ́ọ̀lì bìdú ni sana ilẹ̀ àsìbábà mayastafiku garọ́mọ bí àwa faritọ̀ subaba. tabali tọ́ọ̀lì bìdú ni sana ilẹ̀ àsìbábà mayastafiku garọ́mọ bí àwa faritọ̀ subaba. walau dara lakafahu mimma yarumu subaba. walau dara lakafahu mimma yarumu subaba. tabali tọ́ọ̀lì dúnìyẹ. tabali tọ́ọ̀lì dúnìyẹ. àfààní ẹ wá wo òfò ẹ wá wo orí burúkú fẹ́ni tó jẹ́ pé ayé nìkan ló lé kò dé. tabali tọ́ọ̀lì dúnìyẹ. tó bá jẹ́ pé bẹ́gbin ọ̀run ṣe ṣayé tó kò lé ọ̀run ayé tó lé orí mú orí ayé mú ti dà ayé lẹ̀ báyìí. ó kù okùn tí ó pàdé wájú Ọlọ́run. sana ilé ìwọ́n dẹ̀ àti lọ́pọ̀ tí wọ́n sì pé wọ́n sì ń bẹ láyé lénìí o sì lè ṣàtúnṣe tiẹ̀ o sì kẹ́kọ̀ọ́. tabali tọ́ọ̀lì bìdú ni. sana ilé àsìbábà. sana ilé àsìbábà tí wàá yin ayé bí ẹni pé lẹ́yìn ayé kò sí nǹkan míì mọ́. o torí owó ọmọ iye yẹn tó ti pa ọmọ iye yẹn tó pa lẹ́kúnjayé ọmọ iye oògùn olóògùn tí ń bẹ nù tó lóògùn. sana ilé àsìbábà. tó ní bá dàpọ̀ má iyọ̀ ọlọ́mọ bí ó ṣe separate ẹ̀ gbogbo nǹkan oní nǹkan tó kọ́pọ̀ mọ́ tiẹ̀ kó tó kú láyé lọ́lọ́wọ́ yọ bọ́ ọba tún yìí lọ tán ọlọ́wọ́ yọ bọ́ ọba déwájú ọlọ́wọ́ tó yọnu sẹ́rí. mayastafiku garọ́mọ bí àwa faritọ̀ subaba. ṣàǹṣàǹ táyé ń taná mayastafiku garọ́mọ báyé ṣe ń taná ṣàǹṣàǹ láyé kò dúró sójú kan rí ó lè rí ṣàǹṣàǹ láyé kó dúró sójú kan bí àwa faritọ̀ subaba. ọmọ ìyá mi wà láò dára. lakafahu mimma yarumu subaba. walau dara lakafahu mimma yarumu subaba. walau dara torí ẹ bá pé ni. walau dara tó bá jẹ́ ni tó ronú jinlẹ̀. walau dara tó bá jẹ́ ni tó ro wájú tó rẹ̀yìn. walau dara tó bá ronú bẹ́gbin ọ̀run ṣe lọ. péjọ kan ní ọkàn wọn náà. walau dara lakafahu. ìgbà tó lẹ́kọ̀ọ́ fún ẹ ní ìmọ̀yẹrù mùsùlùmí. ọba rẹ̀ wípé omi táwọn kan mu tí wọ́n kú síbẹ̀ ni wọ́n tó gbẹnu sí. walau dara lakafahu mimma yarumu subaba. gbogbo ẹni tó ti kú tí wọ́n ti lọ ibo ni wọ́n lọ. ibo ni wọ́n lọ dé sí. ta ló mọ ibi tí wọ́n lọ. ta ló lọ ọ̀run rí tó wáyé wá fún wa lábọ̀ láyé. wọ́n yọnu síbi tí wọ́n lọ ibẹ̀ dùn mọ́ wọn ni òjò wọn padà wáyé mọ́ ni. àbí wọ́n dán wọ́n sùn gbàgbé wọn rántí pé nìkan bẹ láyé tá a fi wá rẹ̀ yọ ẹnìkan tó lọ kó sì padà wá fún wa lábọ̀ walau dara. lakafahu mimma yarumu subaba. walau dara lakafahu mimma yarumu subaba. ọ̀kan nínú àwọn ọlọ́lá ayé Harun Rashid. àfáàní wòlíì ọlọ́ni Harun Rashid. ọ̀kan nínú ẹni tó ṣèjọba tó wà just. tó jẹ́ pé 80% tí mùsùlùmí ló lè sọ pé kò sí ntọ́lọ́hun ò lè ṣe o. kò sí ntọ́lọ́hun ò kápá o. Ọlọ́run nìkan lórí kọ̀kọ̀ lórí gbangba o. àmọ́ tó bá jẹ́ pé gbangba Harun Rashid tá a rí yìí ni. ó ṣeéṣe kọ́ lóun fi sọ́gbà àlìjáná. torẹ́ ní ire ni. Harun Rashid tó ṣèjọba tí ò jẹ́ owó kó. Harun Rashid tó ṣe dáadáa sára alẹ́ sára àdúgbò. ó wá dìgbà kan àìsàn dé.
ó síìkì burúkú Harun Rashid òdògbò kò dàgbà kó dògbò tó fi jáde láyé Harun Rashid wọ 80 years tó fi lọ àgbà wa dé tààrà àìsàn burúkú dé ó wá ronú ó ní aṣọ ìsìnkú òun tóun ti ránlẹ̀ ti pẹ́ ẹ lọ kó aṣọ ìsìnkú yẹn wá wọ́n bá káṣọ ìsìnkú yẹn fún lórí bẹ́ẹ̀dì àìsàn rẹ̀ ó mú aṣọ ìsìnkú yẹn ó kì í ṣe pé ládùúrú gbogbo tóun ní láyé ṣé wàá aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ nìkan ló bó ń kú láyé ilé yìí ò ní kúrò ààfin tó ń kọ́ yìí ò ní tẹ̀lé òun gbogbo mọ́tò àtẹ̀sìn yìí ò ní tẹ̀lé òun ó ní ẹgbẹ́ òun lọ etí sàréè kóun owó bíi tẹ́fẹ̀ gbé òun lé torí òun mọ̀ wípé kò ọjọ́ díẹ̀ ló kù tó ń kú láyé wọ́n wá gbé débi sàréè ó ní tẹ́ bá ń gbé òun lọ gbogbo ẹṣin tóun ní bí kéèyàn sọ pé gbogbo mọ́tò tí òun ní ẹ̀tọ́ tẹ̀lé òun gbogbo sójà tẹ́ máa bóun ja ogun ẹ̀jẹ̀ wọn tẹ̀lé òun lẹ́yìn gbogbo àwọn adviser òun ẹ̀jẹ̀ wọn tẹ̀lé òun àti minister àti adviser àti SSA àti SSA ẹ̀jẹ̀ gbogbo wọn tẹ̀lé òun. ó wá dé ti sàréè ó wá wo erùpẹ̀ ibi tí wọ́n gbé bọ́dì rẹ̀ sí erùpẹ̀ tí ó jẹ bọ́dì rẹ̀ ó wá wò títí ó wá tẹ́wọ́ sọ́lọ́ ó ní yá man la yazulu mulka irham man qad zala mulka. Ọlọ́run o mo pèrè Ọlọ́run tí ọlá rẹ̀ ò ní tán wá ṣàánú ẹni tọ́lá rẹ̀ ti tán báyìí. Mo pèrè Ọlọ́run tó jẹ́ pé agbára tó ní ò ní jábọ́ wá ṣàánú ẹni tágbára rẹ̀ ti jábọ́ tí ò nídìí nǹkan kan dànù rẹ̀ lọ́mọ báyìí. Àwọn sójà ni wọ́n tẹ̀lé òun yìí kò sí ìrànlọ́wọ́ kan tí wọ́n lè ṣe fún un àlàkà àníyàsólítọ́ ọ̀nìyà gbogbo ọlá àjọba tóun ní gbogbo ẹ̀ sì tán láì rí nǹkan kan tí ó ràn wọ́n lọ́wọ́ ma agna anni maliya halaka anni sulitaniya gbogbo owó tí mo ní lákàntì oríṣiríṣi kò sí kankan tó lè ṣe fún mi báyìí gbogbo agbára ọlá tí mo ní ó ti bọ́ àga tí mo ń jókòó lé ó ti di tẹlòmíì ya man la yazulu mulka mo pèrè tó jẹ́ pé ọlá rẹ̀ ò ní bọ́ngbà kan irham man qad zala mulka ṣàánú ẹni tó jẹ́ pé ọlá ti bọ́ lọ́wọ́ ẹ̀ àlàáfíà ti bọ́ iyì ti bọ́ owó ti bọ́ ìyàwó ti bọ́ ọmọ ti bọ́ gbogbo tó níbọ̀ òun nìkan ló wọ́n padà sọ́dọ̀ Ọlọ́run lóun nìkan. Sabali tọ́líbi dúníyà sànà ilẹ̀ àsìbábà mayastafiku garoma biyawa farito subaba. Ẹ̀kọ́ tẹ́ gbọ́dọ̀ kọ́ lára kú ẹgbẹ́ ọ̀run àwọn ẹ̀kọ́ pọ̀ lára kú ọmọbìnrin yẹn kò tọ́ sẹ́dá kan kó fi ṣe yẹ̀yẹ́. Torí òun ti mọ ibi tó ń parí tiẹ̀ sí ìwọ ọmọ ibi tí wọ́n pa tiẹ̀ rí tiẹ̀ sí o. Bọ́ ọ bá ṣe parọ́ mọ́ òkú ẹ̀ tó ni wọ́n parọ́ mọ́ òkú tiẹ̀ náà jọ̀wọ́ náà bá lọ. Allahu la yamutu wa jasa'u la yafut. Tó bá jẹ́ pé ńgbà tóun náà ń bẹ láyé tí máa parọ́ mẹ́ni ọba ti kú ni wọ́n parọ́ tiẹ̀ náà mọ́. Ìwọ tó ń pa tiẹ̀ náà lénìí ìwọ náà ń dájọ́ ọ̀lẹ̀ jíjọ́ tí ọkàn wọn náà ni gbogbo jágbajàgba tó bá fẹnu sọ nípa ẹ̀ ìwọ náà gbẹ̀san ẹ̀ kó tó lọ. Ó kù ó kọ Ọlọ́run tó lóhùn sìn gẹ́gẹ́ bí mùsùlùmí ó kù èmi ó kù Ọlọ́run tí máa pàdé pẹ̀lẹ́sìn tí mo gbàgbọ́ ó kù òun náà pẹ̀lẹ́sìn tó gbàgbọ́ tó sì kú lé lórí ó kù Ọlọ́run rẹ̀ ìdájọ́ rẹ̀ òun àtọ́lọ́run ni wọ́n jọ ní. Ọmọ ìyá mi ara ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ mú níbẹ̀ òun ni pé gbogbo ohun tó kójọ láyé ká wá sọ pé kò wá sí gbogbo bó ṣe kójọ. Mo rí ilé kan tí wọ́n ló ṣe kọ́ bóyá wọ́n parọ́ mọ́ ni ọ́fíìsì ẹ̀kan tí wọ́n nílò bóyá wọ́n parọ́ mọ́ ni ọ́fíìsì yìí bò háyà àti tó kójọ ní àlàálì àti tó kójọ ní haramu gbogbo ẹ̀ ọ́ dálẹ̀ fara ayé àwọn tí wọ́n bá wá jogun gbogbo ntoni wọn ní sàkáǹtì ẹyọ kan lórí gbogbo ntó kójọ òun tó sàkáǹtì ẹ̀ tí ò dúró lò ní ọmọ òun tó kójọ tí ò dúró lò ní ọ sàkáǹtì wájú ọ̀nà. Gbogbo ilé tá a kọ́ blọọkù ẹyọ kan Ọlọ́run ó bi ọ́ léèrè bó o lo ti rówó ra blọọkù kọ̀ọ̀kan tó fi kọ́lé yìí. Tí wọ́n bá ní kéèyàn kan mọ̀ sóye la fútìnà ẹni Ọlọ́run bá pè síwájú pé wàá rojọ́ Ọlọ́run fẹ́ fìtìnà ẹni torí ẹ̀dá ò lè mórí bọ́ níwájú Ọlọ́run. Ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ ká gbàgbọ́ ni pé gbogbo agbára tá a bá ní láyé ká máa gbà pé gbogbo innal quwwata lillahi jami'an gbogbo agbára t'Ọlọ́run ní ṣe
ìwọ̀n bá ní kẹ́ worship èèyàn mọ́ ìwọ̀n bá ní kẹ́ sọ̀rọ̀ ayín dẹrú àfáà ìwọ̀n bá ní kẹ́ sọ̀rọ̀ ayín dẹrú wòlíì ìwọ̀n bá ní kẹ́ sọ̀rọ̀ ayín dẹrú babaláwo watawakkal ala al-hayy alladhi la yamut ẹ lọ dì mọ́ ọba alààyè tí ò ní kú ńgbà kan Allah. alágbára ó kú ọba ó kú onímọ̀ ó kú Ọlọ́run nìkan ni ò ní kú nígbà tó ti wá mọ́ ọba tí ò ní kú kí ló dé tó dì mọ́ Ọlọ́run tó dì ménìyàn gbogbo ẹni tí wọ́n gbàgbọ́ pé egbin ọ̀run ní ọ̀tá yí àwọn ṣe báyìí òun ti pa yín tí o ti lọ jẹ́ pé Ọlọ́run rẹ̀ ó kù yín ó kù bẹ́ẹ̀ sì sáyé yín tó. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta tí mo rí nípa ẹ̀ tabali tọ́ libi. dúníyè sànà ilé àṣìbàbà máyẹ̀sẹ̀ fi kú gàrọ́ mọ́ bíyàwó fárítọ̀ ṣùbàbà. ẹ wo ẹgbẹ́ ọ̀run bó ṣe lo ayé àwọn èèyàn cross thousands of bridges láti débi ìsìnkú ẹ̀ láti wá kí àwọn ará ilé ẹ̀ àwọn ọmọ ádámù ò ní cross bridge ẹyọ kan jọ ọba níṣòro àmọ́ tí a bá rí pọ̀ kú ẹgbẹ̀rún kìlómítà wọn wà bẹ̀ ha ẹni rẹ ni ha èèyàn rẹ ni èèyàn mélòó ló sọ fún nígbà tí ń bẹ láyé pẹ́ ni rẹ ni ọ́ èèyàn mélòó ló sọ fún nígbà tí ń bẹ láyé pẹ́ ni ibi ni ọ́ gbogbo ń tẹ́ bá sọ nípa ìgbín ọ̀run ẹ̀yin náà gbẹ̀san rẹ̀ ó ti pàdé Ọlọ́run bọ́ bá sin lọ́hun ó kú oríire tí ọ̀bá rọ́ lọ́hun sìn òun àtọ́lọ́hun rẹ̀ wọ́n jọ mọ̀ bí wọ́n ṣe jọ yanjú ẹ̀ láàrin ara wọn ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹrin tí mo tún rí parí kọ́ lára kú ẹ̀ àṣé ẹni tọ́lọ́hun ò tí ì ṣetán tí ó pa làdúrà ń yẹ ikú ẹ̀ àṣẹ́ni tọ́lọ́hun ò tí ì ṣetán tí ó pa lèwé àtegbò níran àṣẹ́ni tọ́lọ́hun ò tí ì ṣetán tí ó pa ní tablet àti drug doctor ni ló lè yẹ kúkú lórí ẹ̀ kò ì ṣetán kú ni bí kú bá dé gbogbo ń tẹ̀dá ní ẹ̀dá ó gbàgbé ẹ̀ Al-Qur'ani ni walawla idha balagati taraki fakila man raki níjọ́ tí ẹ̀mí bá fẹ́ bọ́ lára ẹ̀mí ó máa jáde bọ̀ láti bí ẹsẹ̀ gbogbo ara ni ó máa kú ní kọ̀ọ̀kan ẹ̀mí tá fi ń sayé nígbà tó bá dé gògògóńgò ibẹ̀ ni ó dé last kó tó di kó jáde kó tó gba ẹnu ọmọ ádámọ̀ jáde apá kan àwọn àfáà níbi ẹyin junior gbà jáde ẹ̀mí ó jáde láti bí ẹnu tó bá ti jáde báyìí ẹ̀ẹ̀kan péré lẹ̀dá ọmọ tí ń jẹ́ ẹ̀mí àmọ́ jọ ẹ̀dá bá dá ẹ̀mí mọ̀ kò ní sun ayé ńjọ́ náà ẹ̀dá ọmọ wa fojú wo ẹ̀mí yẹn lọ bí ṣe lọ sóò bí iná mọ̀nàmọ́ná ńlọ́fà tó kú bá kú lòkú fi máa ń wo ọ̀kan tààrà ẹ̀mí tó jáde lára ẹ̀ ní ń wò lọ́kàn yìí pé kíní yìí má ní. walawla idha balagati taraki wa qila man raki àwọn màláíkà ọmọ wa bi léèrè kẹ́mi ó tó tán lára ẹ̀ man raki ẹgbẹ́ ọ̀run àwọn ewé àgbo egbò tó fi ń tọ́jú ayé ló fúnra ẹ̀ wò ní ìsìn ó yá lò yóò sọ pé kò sí tóun lè ṣe máa ń rọ́ọ̀kì àwọn dókítà rẹ̀ dà lónìí pé wọ́n jáde kan wá gbà ọ́ lẹ̀ yóò tẹ́wọ́ ní pé kò sí nǹkan kan tóun lè ṣe mọ́ àwọn owó tó ní àwọn ọlá rẹ̀ dà kó gbogbo wọn jọ kan gbà ọ́ lẹ̀ yóò tẹ́wọ́ ní pé kò sí tóun lè ṣe mọ́ wọ́n ta fati sáàkù bí sáàkì Al-Qur'an ní bí aláìsàn bá ti bá débi tó mú ẹsẹ̀ méjèèjì tó ń fi ojúgun gbóra wọn báyìí wọ́n ta fati sáàkì bí sáàkì tó bá ìdílé fún yẹn tó kú bẹ̀rẹ̀ sí ní mímí ìnira atẹ́gùn tá mí easily tí ń wọ imú wa with ease atẹ́gùn yóò wá di tá máa wá kiri yóò sá lọ fún wa ẹ̀dá ọmọ wa fọ́ọ̀sì ó ń sáré bóyá ó lè fagbára fa atẹ́gùn yẹn padà ó ń rí oxygen yẹn táwa ò lè rí tẹ́lẹ̀ òun ti ń rí àmọ́ kò lè débẹ̀ mọ́ wọ́n ta fati sáàkù bí sáàkì ila rabbika yawma idhil masak kò sí ọgbọ́n tó rí dá sí ọ̀dọ̀ Ọlọ́run rẹ̀ ni ó padà sí ń jọ yẹn. tó bá wá rí bẹ́ẹ̀ kí ni wọ́n ṣe láyé kí ni preparation rẹ̀ fọ́jọ́ ọkú rẹ̀ bó ṣe lè wọ láyé tó bá jẹ́ni tí ń sin lọ́run bí ó ń tọ̀ ń ṣòfò ayé ẹni tí ọ̀rọ̀ lọ́n sin láyé bó ṣe lè wù kọ́ láyé tó ìkà ni ẹ́ ládùúgbò ìkà ló ń ṣe fún gbogbo èèyàn bọ́ ọ bá kírun torí ẹ̀ sí mọ́lẹ̀ tó lọ chọ́ọ̀chì tó kọrin tẹ́sẹ̀ rẹ̀ kan bí ò ti ń jó tó jẹ́ traditionalist tó ṣe awo títí tó kú di awo
ó wà níwàrí wájú Ọlọ́run irun tó kíní jọ lójú ó bẹ́tà kó má kírun kò níwàrí Allah. máa yanjú ara mi tó bá kírun tó bá níwàrí ayé ó sì dáa fún ọ àmọ́ o lè má lọ́rùn ìyẹn pè rẹ ju kó kírun kó wá ya ìkà ayé ó bàjẹ́ lójú ẹ̀mí ẹ̀ bọ́ bá tó wá dọ̀rùn tó wá ní àlùjánnà wọ̀ Allah. méjèèjì lẹ̀dá ó fi wọlé ọlá ẹ̀sìn àti wárí bọ́ bá lẹ́sìn tó ya ìkà tó ya aládánwò fún gbogbo ará ilé ará àdúgbò gbogbo ẹ̀sìn rẹ̀ lọ́lọ́run fi san gbèsè gbogbo ẹni ọ̀bànújẹ́ tó kù láyé. Allah. tabali tó libi dúnìyẹ. Sana ilé àsìbábà má yastafiqu garama biya wa farito subaba. ẹ̀yin EFCC Nàìjíríà ó dàbí ẹni pé ẹ ti tají ẹ ti sùn lọ tẹ́lẹ̀ àkìyẹn káàbọ̀ látọjú oorun àjíbí ṣe dáadáa lẹ́jí gbogbo àwọn olóṣèlú tẹ́ mú àbí Ọlọ́run kó má jẹ́ páwọn tẹ́ tágẹ́ẹ̀tì lẹ́mú o torí ìyà Ọlọ́run le koko ìyà Ọlọ́run le koko ṣé gbogbo ẹni ó kówó olùjẹ ṣé gbogbo wọn lẹ ti mú kí ló dé tó jẹ́ pé níjọ́ tí ìjọba bá fẹ́ bínú tàbí tíjọba bá fẹ́ mú ẹni tó ṣẹ̀ wọ́n á yá láti mú àmọ́ níjọ́ tí wọ́n bá ń pa tálíkà lẹ́kún kì í yá láti mú. Allah. ẹ wo iye èèyàn tí ń wọ owó lákàntì wọn lójoojúmọ́ ta ni ó gbèjà wọn EFCC wo ni ó dìde bẹ́ẹ̀ gbé kéèsì lọ bẹ̀ nígbà míì láàrin oṣù mẹ́fà tẹ́tí competition wọn ò tí ì ráyè síwèé kan ti yín tẹ́ni ó gba gbogbo owó gan ọdún náà rí ó ti jìn kì í ṣe pé mo presume tó lè ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí mi ni ẹni ó gba owó hajj lọ́wọ́ mi ní 2022 mo kọ lọ́ọ̀yà mi competition lẹ́yìn oṣù mẹ́jọ ní a tó síwèé kan sẹ́ni tí a ń lù ń jìbìtì gan ò ti ní kúlẹ̀ yányán kó tó dìgbà yẹn àmọ́ tó bá jẹ́ pé ntọ́kànjọba ni láàrin few days gíragíragíra ẹtì mẹ́ni tẹ́ẹ̀mù gbogbo àwọn tí a ń pa ọmọ Nàìjíríà lẹ́kúnjayé yìí bó lẹ́sẹ̀ fẹ́ mórí bọ́n wájú Ọlọ́run ǹjẹ́ gbogbo ẹni tí wọ́n pa lẹ́kún lẹ́rẹ̀ lẹ́kún àwọn kéṣìsì kan bẹ láwọn ìlú tó lajú láyé tí wọ́n bá rí kéṣìsì tó clear tó open kò necessary kan petition wọn kò necessary kan invite wọn kan tó dá sí ntí DSS wà fún ntí FCC wà fún àrí nǹkankan lórí íńtánẹ́ẹ̀tì wọ́n invite wọn ní lójú ẹsẹ̀ kí ló ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ìfìrí báyìí wọ́n á dẹ̀ dá láre wọ́n á dá ẹlẹ́bi lẹ́bi àwọn tí ń pa ọmọ Nàìjíríà lẹ́kúnjayé wọ́n nígbàgbọ́ pé ìgbà tó bá ẹ lo 20 ọdún níbi kóòtù orí rẹ̀ ó pè ó gbà fọ́lọ́run àdánwò Nàìjíríà nù wọ́n gbà wípé kóòtù nígbà tí wọ́n bá àjọ́ọ̀nù kóòtù tí wọ́n àjọ́ọ̀nù tó gbà 100 orí rẹ̀ ó pè ìyẹn tó bá jẹ́ni tí tó náà wà connected tó bá jẹ́ni tó wà connected ní ìṣẹ́jú mélòó ni wọ́n ègbéyàn ebe nìkan ló gba bench warrant bíi 4 so òfin Nàìjíríà ò ní túmọ̀ mọ́ pẹ́ẹ́pẹ́ there is someone with 4 bench warrant on his neck in this very country a bloody civilian still walking about as a free man who is going to arrest him tẹ́ bá lọ sọ fọ́lọ́pàá wọ́n ní njọ́ ẹ bá rí ẹ wá pè wá ṣé òfin nu ṣé òfin nìyẹn lọ́jọ́ káwọn náà gbégbèsè míì tí mi ní sọ lórí afẹ́fẹ́ tó jẹ́ pé ìjọba ó tètè ṣe ní tó bá yẹ kán ṣe sófin nìyẹn àwọn tí wọ́n fi ẹ̀sìn lu àwọn èèyàn jìbìtì yìí àwọn EFCC orí wọn ní tó fẹ́ burú ju ti kí ni tí ń porúkọ obìnrin yẹn bọ̀dá jírísù tí ń wọ́sọ obìnrin Bobrisky tó fẹ́ burú ju ti ẹ̀ lọ àìmọye pásítọ̀ tó di àwọn ọ̀dọ́ mọ́lẹ̀ àwọn ọjọ́ iwájú Nàìjíríà tó yẹ ká wà lórí fíìlì kan máa dáko tẹ́ ẹ bá wo àwọn fídíò wọn ní China àwọn youth wọn ń bẹ ní gbogbo companies àtòru àtọ̀sán ètí ń de bọ́tìn ètí ń di aṣọ ètí ń fa okùn ètí wọ́n bẹ́ẹ̀ tẹ́ bó ṣe dá Amẹ́ríkà bó ṣe rí nu tẹ́ bá bẹ̀rẹ̀ àwọn ọ̀dọ́ ti Nàìjíríà wọ́n bẹ́ẹ̀ bí tí wọ́n ti ń ṣe hallelujah olúwa àwọn ọmọ ogun ọ̀run o olúwa o Allahu Akbar Allahu Akbar ẹ̀mí mímọ́ o omi ó pariwo tó Elédùmarè
kíní kan tí gbẹ́bọ kàǹkà lọ sọ́run ibi àwọn ọ̀dọ́ Nàìjíríà wà ní àwọn kan náà brain drain wọn dẹ̀ mọ̀ wọn o ní mú wọn àmọ́ àwọn ọmọ yahoo mọ̀ bẹ́ẹ̀ ṣe mú wọn nítorí reason tó yí aráàlú àmẹ́bí ń pa aráàlú wọ́n ń gbá àwọn èèyàn lójú wọ́n ń yẹ̀yẹ́ àwọn èèyàn wọ́n ń sọ ìwọ̀nba tọ́rọ́kọ́bọ̀ tó máa dámọ̀ ń rí àìmọye èèyàn ló ti bẹ́ sí Third Bridge nítorí pé ẹ gbowó lọ́wọ́ ẹ wo tèmi tí mo lọ ṣẹlẹ̀ ní 2022 yẹn dòní àárọ̀ yìí a sì ń bẹ lẹ́nu ẹ̀ National Commission ló padà dá sí lásẹ̀sẹ̀ ń rí ojú náà lásẹ̀ ń rí ojú ọ̀nà àbọ̀ mo mẹni tí wọ́n gba owó lọ́wọ́ ẹ̀ ní Kwara State níbi ọdún díẹ̀ sẹ́yìn ó kú lójú ẹsẹ̀ ni 148 million ní tèmi ìkọ́lọ́wọ́ tó ṣàánú mi mo mẹ́nìkan tó lóko tó lókì nílùú Èkó níbi iṣẹ́ ájì ẹnìkan gbúrò ẹ̀ mọ́dún ní àárọ̀ ibo lọ́wọ́ àkọsẹ́ni tó máa ibà wọn kan ní gbowó lọ́wọ́ ẹ̀ àwọn tẹ̀ mú àwọn tó yẹ mú ni torí bóyá èèyàn bá burú dópin kò ní lọ sanwó skul ọmọ rẹ̀ owó skul ọdún 10 owó ń pọ̀ títí kámẹ́rì ń tá fi ṣe mọ́ kó á jẹ́ pé bílíọ̀nsì lámà á lọ san lórí ọmọ tí ò tí ì bẹ̀rẹ̀ iléèwé hábà lórílẹ̀‐èdè yìí kò sófin mọ́ ni kò sí òfin mọ́ ni wọ́n lẹ́nìkan lórí íńtánẹ́ẹ̀tì wọ́n ń ṣe ìbéèrè àti ìdáhùn lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n lẹ́nìkan jẹ́ ájì wọ́n lẹ́nìkan jẹ́ 2.3 million ṣé kò sí EFCC tí ó tàn náà síbi eléyìí ni bẹ́ẹ̀ nìkan bá gbérú ẹ̀ lọ sí EFCC 100 ọdún yóò wà ń bẹ̀ 100 ọdún yóò wà ní EFCC tí wọ́n jọ máa rán mọ̀ tí ń jẹ́ kán promise èèyàn pé ó lọ ájì kó má lọ ni mùsùlùmí lè kú nítorí lè pààyàn kíákíá ni owó show me your mosque kò sí action kankan lórí up to today kò sẹ́ni tí ó lọ kóòtù kò sádájọ́ tí ó dá alọ́kan la wí yìí èmi tí mo lọ report èèyàn pé èèyàn bú gbogbo àwọn àfáà ń yẹ̀yẹ́ gbogbo àfáà ilẹ̀ Yorùbá tí wọ́n sì tún sọ̀rọ̀ àǹdí èmi náà pé you are under arrest láìsí invitation ẹ̀yọ̀ kan láìsí notification láìsí anything kọ́ndẹ̀ múwé náà jáde kọjá pé báírò náà fi kọ́ báírò náà fi ń kọ warrant of arrest kádájọ́ dẹ̀ ti dúró pé ẹ máa gbé bọ̀ bọ́bá ti dé lónìí náà bí wọ́n ṣe ń ṣe ti gbogbo wọn nílùú Ìlòbù sí Òṣogbo bí wọ́n ṣe ń ṣe Malam Chajambe bí wọ́n ṣe ń ṣe nílùú Ìlòbù sọ́ṣogbo bẹ́ẹ̀ náà nìyí náà ó tán lọ kọ́nà wọn tó jẹ́ kó tó proof rẹ̀ hàn wọ́n pé èèyàn jù yàn lọ ọ̀kan náà bẹ́ńsìn mo ti sọ̀rọ̀ yẹn nípa Mágàjí Olúbàdàn ọ̀kan náà àwọn Olúbàdàn tí wọ́n ti lọ Mágàjí ọmọ rẹ̀ ti ń bẹ ní London àlọ́ wá bá mi báyìí tó jókòó pẹ̀lú mi ni tí ń sọ fún mi pé òun lòun sponsor arákùnrin àbúrò rẹ̀ ní dòdó tí ń ṣe wọ́nranwọ̀nran lórí íńtánẹ́ẹ̀tì yẹn tí tó náà yẹ̀yẹ́ gbogbo àwọn àfáà àti rìpọ́ọ̀tì òun náà ọjọ́ wo lọ́wọ́ tó fẹ́ tẹ dòdó à ń tẹ̀sí ẹ̀ òun ní jẹ́ Don Didi à ń tẹ̀sí ẹ̀ iṣẹ́ ń lọ lórí tiẹ̀ ọwọ́ tẹ̀ láìpẹ́ bó ló sì fẹ́ máa yẹ̀yẹ́ gbogbo àwọn bàbá wa bó ló sì fẹ́ máa ṣépèlé gbogbo àwọn àfáà kí ló dé tẹ́ ẹ fẹ́ máa sọ mùsùlùmí dọ̀tá kírísítẹ̀nì dọ̀tá mùsùlùmí àyíwáyé ká ṣẹ̀sìn làwa ṣẹ̀sìn ni àwọn ìlú kan bẹ wọn lẹ́sìn they are enjoying their life kí ló dé tẹ́ ẹ sáyé dàdánwò fún wa báyìí kí ló dé tẹ́ ẹ sáyé di fìtínà fún wa EFCC gbogbo ẹ̀ lẹ́gbọ́ ọ̀rọ̀ la lélẹ̀ yìí èwo lẹ́kọ̀ọ́ mú ṣe ń bẹ̀ àbí sáwọn tó jí 50 bílíọ̀nù tá a jẹ́ pé ọlọ́ọ̀ni ó jarí resort ẹ̀ àwọn èèyàn náà lákùn láàmú lékiri tá a fà wọn tálíkà lẹ̀ 1 million tí wọ́n kó lákàntì tálíkà ọ̀fẹ́ pàtàkì ju 50 bílíọ̀nù lọ lọ́wọ́ ìjọba ẹ bá ti ń ṣe tìjọba ẹ máa rántí tàwọn tálíkà tí ò lẹ́nìkan àwọn yúnífọ̀mù kan bẹ mi sọ pé EFCC o mi sọ pé EFCC o àwọn yúnífọ̀mù kan bẹ bó o bá gbé nǹkan dọ́dọ̀ wọn lójú ẹsẹ̀ ni wọ́n bọ̀ sọ 10% kò lè pé mọ́ mo rí ẹnìkan tó lu ẹnìkan jìbìtì mo bá wọn dá sọ̀rọ̀ èmi ni mo ń bi arákùnrin yẹn pé bẹ̀rù jọ́tọ́ pàdé Ọlọ́run ó ní tí ó bá síbẹ̀ ṣe bá mi sọ̀rọ̀ ó ní bá a bá dé kóòtù ó padà bí mi ni pé lónìí màá san màá sì ní máa san 5 naira lóṣooṣù ibi mo bá lè san 5 naira dé lọ́dún 15 ọdún 10 tí bá ń bẹ láyé kó continue láti máa gbà
ẹnìkan nù irú spirit yẹn ló wà lọ́kàn majority àwọn tí ń ba ayé jẹ́ ní Nàìjíríà aláfẹ́ kórílẹ̀-èdè dá àwọn tí ń wọ uniform bó làwọn gangan ṣe fẹ́ mọ́ ẹnìkan ni wọ́n fún ní bench warrant 4 àwọn èèyàn wò wípé ọkùnrin yìí lágbára kò ní agbára kan òun náà yọrìn kiri ni wọ́n bí dáa kó dúró ní gbangba àtakọ́ ní èmi tí ń wá nìyí o mo wà ń bíbà yìí aago 9 máa wà bí ìsìn ní kó ń bíbà mo fi Ọlọ́run búra wọn ò bí dáa tọrọ mọ̀ pé tọwọ́ bá tẹ̀ wọn àdánwò ni bẹ̀tà wọn tá a sọ pé ẹ lọ́ọ́ mú wọn ti gba tiwọn ní zóònù ibi tí ń gbé bọ́lọ́pàá bá ti ń gbéra láti stéètì míì ó gbọ́dọ̀ rìpọ́ọ̀tù sọ́dọ̀ tiwọn pé a fẹ́ mú lágbájá báyìí bí ṣe ń rìpọ́ọ̀tù ni wọ́n máa gbé fóònù kẹ́ ẹ lè mọ̀ pé kì í ṣoògùn kankan sí Nàìjíríà yìí ó sì dáa báyìí àwọn ọ̀tọ̀ làwọn pásítọ̀ tí wọ́n ra aircraft jọ níbo ni wọ́n ti rówó bá a bá sì ń lé àwọn tí wọ́n ń jí 50 billion 100 billion 1 trillion bí èyí ọmọ ọgbọ̀n ọdún tí wọ́n yàn sí mínísítà tó náà lọ kówó jọ bá a bá ti múrù wọn ẹ máa béèrè bí ó ń kálukú ti rí tiẹ̀ náà gbogbo àwọn tí wọ́n ń ka aircraft jọ yìí àtàwọn àfáà tí wọ́n ń kówó wọ̀ lútà mọ́ ṣọ́ọ̀ṣì owó ẹ wádìí náà ẹ má jẹ́ ó jẹ́ pé tálíkà ní ọmọ forí fa ẹ pàdé Ọlọ́run níjọ́ kan wàláhì ìyà tí ń bẹ lọ́wọ́ Ọlọ́run ó kọjá ìyà DSS ó kọjá ìyà EFCC ó kọjá ìyà tí ń bẹ lọ́wọ́ ìjọba Allah tálíkà ń sọ́fà wọ́n ń wọ owó lákàntì àwọn èèyàn bẹ́ẹ̀ lómi bá mú ATM káàdì lọ́wọ́ tó fẹ́ gba owó ibi tó ti ń fẹ́ gba owó náà lẹ́nìkan ti dúró lẹ́yìn ẹ̀ tí ó ní madam owó yín kan bọ́ tó báyìí lóhùn mú owó yẹn báyìí wọ́n ti change káàdì yẹn kó tó dókè nígbà tí ọba ìdílé yọmọ release aláàtí ọmọ tẹ̀léra wọn ni ṣe bákàntì kan lówó yẹn wọlé sí bẹ́ẹ̀ bá dọ́dọ̀ báńkì ọ̀tẹ̀wọ́ àìmọye ọmọ Nàìjíríà tó wà labroad tí ń ṣiṣẹ́ nínú òtútù mọ tí ń jẹ́ òtútù ni òtútù máa ń rún yàn léegun ni òtútù máa ń jẹ́ kéèyàn ó tètè gbó ni ẹlòmíín ṣiṣẹ́ kò tí ì dàgbà ọwọ́ àtẹsẹ̀ tí ń gbọ̀n ó kówó sí báńkì Nàìjíríà àwọn kan sì mú owó yẹn wọ́n dẹ̀ ń transfer rẹ̀ ní kọ̀ọ̀kan níjọ́ bá dé tó bá béèrè owó kò ní sówó mọ́ kí ni the next thing kóòtù ní ọ̀lọ́ wọn ò lo ọdún 10 kóòtù ọdún 15 tí ó bá mọ̀ọ́yàn rí bọ́lọ̀ ń ṣe ní káwa mọ̀ọ́yàn tí ó bá mọ̀ọ́yàn rí wọn ò lo ọdún 15 kóòtù àtòun àti báńkì ta ni ó wàá gbèjà mẹ̀kúnnù báyìí àràbà tó ń ra mú odò ń gbá rere. àwọn tó máa wẹ̀ ń bodò lọ 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 àwọn tó máa wẹ̀ ń bodò lọ. ètò wọn fún ní bench warrant 4 bẹ́ẹ̀ mi náà ṣe tún lọ kóòtù lọ́sẹ̀ yìí à ń lọ kóòtù pẹ̀lú security kò sẹ́ni tí ń túra lẹ̀ mọ́ nígbà tó dé kóòtù tó mọ̀ láwọn tọ́ọ̀gì tí wọ́n ti kóra wọn jọ tí wọ́n ti dúró dè ọ́ nílùú tó lófin bí mo ṣe ń lọ kóòtù yẹn nísìn lọ́sẹ̀ tá a fẹ́ mú yìí àti ọ̀sẹ̀ méjì lẹ́yìn ẹ̀ ní kéèsì míì bí mo ṣe ń lọ kóòtù màá tún kó gbó security dání àmọ́ security tèmi wọ uniform wọn lè mọ̀ pé security ni wọn àwọn kàn máa retí kí nǹkan kan ṣẹlẹ̀ kí ló lè débẹ̀ ó fẹ́ tú sí Ọlọ́run wò bó làwọn àfáà ṣe ń jà àfáà látijọ́ yìí bó làwọn wòlíì Ọlọ́run ṣe ń jẹ́ wòlíì iṣẹ́ yẹn lọ fẹ́ tú wò níṣẹ́ jálẹ̀ lórí. Bàbá Barrister Síkírù Àyìndé ó kọ orin bóyá orin bàbá ń gà níní bórin bàbá lẹ́gbàá ni mi ò mọ̀ ọ̀kẹ́ àìmọye àwọn tàn ń túṣẹ́ Ọlọ́run wò wọ́n ti ré kọjá àwọn tàn ń túṣẹ́ Ọlọ́run wò wọ́n ti wá bí aláìṣí ọ̀rọ̀ bùṣe wọ́n ti wá bí aláìṣí ọ̀rọ̀ bùṣe bí aláìsí bí ẹni tí ò sí láyé mọ́ Ọlọ́run ṣe nǹkan ẹ̀ bó ṣe fẹ́ ìwọ sì tọwọ́ bọ̀ orin wákà àwọn bàbá wa ni àwọn bàbá wo lórin kan gbé sínú orin tiwọn ni àwọn bàbá wa ni wọ́n ní ìwọ sì ń tọwọ́ bọ̀ ẹ dákun ibo la fẹ́ báyé dé ibo la fẹ́ bá yàrá já bí Nàìjíríà ṣe ń lọ yìí
àràbà tó ń ra mọ́dọ̀ ń gbàrè Gbàrèrè àwọn tó máa wẹ̀ ń bodò lọ. 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 Wàláhì mo fọba tó ní mí búra ká ní constitution Nàìjíríà bá ṣiṣẹ́ bó ṣe yẹ ni kò sí òfin ẹ̀sìn tí ó lè sọ̀rọ̀ ní secular state. Allah. Ìlú tó bá jẹ́ secular state ẹ̀sìn kan ò ní pronounce òfin ẹ̀sìn tiẹ̀ òfin ìlú ló ń kálukú ọmọ tẹ̀lé ó ń kálukú ọmọ ṣọ́ra ni pé má kọlu òfin ìlú ó lè kọlu òfin tọ́lọ́run Ọlọ́run lè foríjì hàn sọ̀rọ̀ òfin ìlú ìjọba ò ní foríjì ẹ o àmọ́ ń gbà tó fin ò múlẹ̀ ní Nàìjíríà constitution Nàìjíríà work àwọn agbófinró àmọ́ tí ń ṣẹlẹ̀ báwo la ṣe wá fẹ́ sọ dórí òfin tọ́lọ́ ẹ̀yin tá ń fẹ̀sìn sọ wá dọ̀tá ara wa oníwàásù Christian tí ń ba ìsìláàmù jẹ́ ó lọ yẹ orí ẹ̀ wò oníwàásù mùsùlùmí tí ń ba Christianity jẹ́ ó lọ yẹ ọpọlọ ẹ̀ wò oní traditionalist tí ń ba ìsìláàmù jẹ́ mùsùlùmí tí ń ba traditionalist jẹ́ kò yẹ kó yẹ orí ẹ̀ wò ni. Allah. Gbogbo ìbàjẹ́ ẹ̀sìn lóko ní íńtánẹ́ẹ̀tì tó bá mọ̀ kó lọ mọ̀ ẹ̀sìn tó bá fẹ́ mú bàjẹ́ ìwọ kan Google ẹ̀ pé kí làwọn negative things tán ti sọ nípa ẹ̀sìn báyìí wàláhì tó bá fẹ́ kọ̀wé 100 ọkọ̀ mọ̀ ká àwọn nǹkan kan tí wọ́n kọ nípa Islam omijé sì ń bọ́ lójú mi pé yé Islam ní àbàjẹ́ tó báyìí mo á ní ọ̀dà ẹ̀jẹ̀ ń test ẹ̀ wò mo bá tún béèrè ti Christianity náà èèyàn fẹ́ lè máa wọ tọ́lẹ̀tì máa jáde pé ṣe Christianity lè bàjẹ́ tó báyìí mo tún wá Google ẹ̀ traditionalist kí làwọn negative táwọn èèyàn sọ nípa ẹ̀ nígbà mo wò yàtọ̀ fún tèmi náà mọ̀ èèyàn mọ̀ pé wọn ò mọ̀ kankan tẹ́lẹ̀tẹ́lẹ̀ Allah. kò sẹ́sìn tí ò ní bàjẹ́ lórí íńtánẹ́ẹ̀tì ẹ má sọ wá dọ̀tá ara wa àjọ àríná lò electricity ò dúró kò sómi kò sí security ẹ̀yin ẹlẹ́sìn sì tún fẹ́ ṣayé dàdánwò fún wa irú ẹ̀ ní tẹni tó jáde tó sọ yìí pé Sátánì lọ́kọ̀ ànábì ní kùrìsíyù ẹ wo ọ̀rọ̀ wèrè pẹ̀lú yasubila ọ̀rọ̀ burúkú gbà ọ̀tá méjì ó ṣe wá dẹni tí wọ́n máa kọ́ra wọn ní nǹkan hábà tó bá tiẹ̀ ká lórí íńtánẹ́ẹ̀tì ọba fọpọlọ lò ó ànábì Musa ló lọ bá Ọlọ́run ó ní rẹ̀ Ọlọ́run kí ló dé tó kì í sùn Ọlọ́run ní rẹ̀ Musa lọ sílé tó bá dé ilé rọ omi sínú ìgò méjì rọ omi sínú ìgò àkọ́kọ́ gbé dání lọ́wọ́ alẹ́ rọ omi sínú ìgò kejì gbé dání lọ́wọ́ alẹ́ ó wá gbọ́dọ̀ sùn tílẹ̀ ó fi mọ́ o tílẹ̀ bá mọ́ láàárọ̀ ọjọ́ kejì máa kó ìgò omi méjèèjì bọ̀ wá bá èmi Ọlọ́run níbi tó ti ń bá mi sọ̀rọ̀ lórí òkè Túrì Síná Musa bá rọ omi sínú ìgò nígbà tó di déédéé aago kan òru ògbé dé ó tó ògbé ó sáré dìgò mu ó mu jẹ ó tún dẹ̀lẹ́ kejì ó sáré dìgò mu ó mu jẹ ńgbọ́ dẹ̀lẹ́ kẹta ìgò méjèèjì lọ fọ́ lẹ́ẹ̀kan náà. Allah. Ìgò fọ́ gan Musa ó mọ̀ pé kò fọ́ ó tún sùn lọ láàrin ẹ̀kú fọ́ọ̀gù àárọ̀ ọjọ́ kejì ló wá tají wìrìwìrì pé ìgò yìí ti fọ́ ló wá padà sórí òkè Túrì Síná Ọlọ́run ní rẹ̀ Musa ìgò tí mo ní kó wá dà Ọlọ́run mi ó ti fọ́ níbi tí mo ti sùn Ọlọ́run ní ìdí tèmi Ọlọ́run ò gbọ́dọ̀ fi sùn gbogbo planeti àtẹ́lẹwọ́ èmi Ọlọ́run ló wà àtayé àtọ̀run ọwọ́ èmi Ọlọ́run ló wà tí mo bá tó gbé ayé ọ̀parí ọ̀run ọ̀parẹ́ ìlóbi látàkùzù usinatun wala nawm ọba tí ò gbọ́dọ̀ tó gbé débi pé yóò sùn ọ̀kan nínú agbára tó tóbi jù nínú Kùránì Ayatul Kursi lẹ́nìkan wá fẹ́ fẹnu yẹ̀yẹ́ ló wá lọ sọ bẹ́ẹ̀ ìọ̀tọ̀ ní tó ṣẹlẹ̀ níjọ́ tó ṣẹlẹ̀ kì í sọ̀rọ̀ Kùrìsíyù Sátánì paradà ó gbáwó èèyàn wọ̀ ó lọ jalè bí ṣe jalè Abu Hurairah ní ẹ fi sọ nǹkan Zadakatul Fitri mo ti sọ̀tàn yẹn nínú Ramadan tó kọjá lọ ni mo fi sọ níbi ìtàn yẹn ni tó bá rántí pé ànábì gan jẹ́ àmọ̀ pé tírípù kan ètò lè nígbà òjíjọ́ kejì tí Abu Hurairah tánẹ́bì bí pé àlejò owó lọ́ba ẹ lálẹ́ àná ọlárakùnrin kan ni mo bá ti ń jí nǹkan mùsùlùmí kó Zadakatul Fitri
mo wá sọ fún pé máa mú dọ́dọ̀ ànábì ní bá ń bẹ̀ mí pé kí n dákun kí n má mú òun dọ́dọ̀ ànábì ebi ní ń pa òun ebi ń pa fámìlì òun kí n dákun kí n yọ̀ọ̀dá òun mo bá yọ̀ọ̀dá rẹ̀ ànábì ní ṣètánù nù tíríìpù kan èyí tó lè ní tó ń padà bọ̀ bó ṣe bẹ̀ ọ́ tóun yóò tún padà wá nígbà tún di bí ọjọ́ díẹ̀ lọ́ba tún dé lóòótọ́ lọ́ba tún jí ibù ọkùnrin yìí ṣe bó lóòní wá mọ́ ni àyà kùránì tó ti sọ̀kalẹ̀ kó tó dijọ́ ní àyà tó kùrìsì yìí lọ́wọ́ àsọ fún pé ọ̀kan nínú tó kápá òun ọ̀kan nínú tó lè mú control Satan tí ṣàìtọ́nù onírúurú ráyè ríyàn ní kéèyàn ọmọ káyà tó kùrìsì yìí o ọ̀tàn ó sì á di pé kùrìsì yìí lọ́kọ́ ànábì ní Sátánì lọ́kọ́ ànábì ní kùrìsì yìí Sátánì gangan kọ̀ǹfàmù ẹ̀ pé ọ̀kan nínú irinṣẹ́ tó ní tí wọ́n lè fi bá òun jà tó burú jù ní Ayatul Kursi yìí ọ̀tàn ó sì wá di pé kùrìsì yìí ní Sátánì ní kó ànábì ní kùrìsì yìí níbo la fẹ́ bá fìtínà dé ẹ̀yin ẹlẹ́sìn ẹ̀yin arẹ́bí pàì ẹ̀yin afẹ̀sìn jẹun nínú mùsùlùmí ata ẹ̀sìn jẹun nínú christianity ata ẹ̀sìn jẹun nínú oní traditionalist tá a bá ní sẹ́lọ̀ ẹgbẹ̀dọ̀ lọ wá sẹ́wọ̀ ni kí ló dé tá ẹ fẹ́ sọ wá dọ̀tá ara wa tá a bá kíra wa láyé tá a jọ ń kíra wa tá a jọ ń jẹun ẹ mú àyà tó jáde tó sọ yìí pé tèmi àti christian bá jọ ń jẹun máa wọ̀ náà mú jáde mú àyà tó jẹ́ pé tó sọ wípé bí christian bá kí mi máa wọ̀ náà mú jáde mú àyà tó sọ pé bí ẹlẹ́bọ bá ṣubú tí wọ́n bá gbé dìde máa wọ̀ náà mú jáde mú àdìsí jáde mú àyà jáde ibo lọ́lọ́run ti wí ibo lànàbì ti wí gbogbo wa ènìyàn ni wá humanity pàtàkì ìbejì ní ẹ̀sìn bó o bá ti ń ṣẹ̀sìn máa rántí humanity o gbọ́dọ̀ torí pé ń ṣẹ̀sìn kọ́ ọmọ fara ní ẹni tí kì í ṣẹ̀sìn rẹ̀ náà. Ibi ẹ̀yin ti ń jà sí ọ̀rọ̀ òsàjá wọn ò gbọ́dọ̀ sin ajá wọn sin ajá mi sọ̀rọ̀ ajá jíjẹ o odidi ọ̀rọ̀ ni ẹ̀yẹn kọ́ ni mò ń sọ wọn sin ajá ẹni ó bá sin ajá yóò wọná bájá bá fi múrùn lára yóò wọná bájá bá dẹnu ọ̀nà rẹ̀ yóò wọná àwọn Lárúbáwá sì ti sọ lion tiger wọ́n ti sọ di pet kìnìún tẹ́yìn sọ wípé wọn ò bí baba ńlá ẹnìkan dá wọn ò bí baba ńlá alágbára kan dá kógun kìnìún lóye bí mùsù làwọn sọ kìnìún àti tiger dì ìwọ ń rí lórí íńtánẹ́ẹ̀tì ni ẹkùn tó burú jù nínú gbogbo ẹranko tó fast jù láyé cheetah àti tiger ni wọ́n fẹ́ fast fẹ́ tẹrù plane tí wọ́n bá sáré lọ bí wọ́n ṣe burú tó yẹn eyín ọ̀gàn wọn tí wọ́n bá dá dé ọwọ́ ènìyàn wọ́n ó gé ọwọ́ lẹ́ẹ̀kan náà bí wọ́n ṣe burú tó yẹn Lárúbáwá sọ wọ́n di pet tí wọ́n jọ ń jókòó nínú yàrá tí wọ́n jọ ń jókòó ní sitting room tó bá fẹ́ sùn ni wọ́n ti lọ nu kéèjì ẹ̀ ibẹ̀ lẹ́yìn sì ń jà sájà kìnìún là ń ò sọ fún wọn pé òfin tó di ajá ló de kìnìún ló di tiger ni kí ló dé tá à ń fara nira wà báyìí wàhálà ṣẹlẹ̀ nílẹ̀ Dubai omíyalé ṣẹlẹ̀ flood ṣẹlẹ̀ àwọn onísáyẹ̀nsì sọ fún àwọn ará Dubai pé ẹ̀yin lẹ fọwọ́ ara yín ṣera yín Dubai ń dìnnà rẹ̀ dọ́là pé irọ́ ni torí Dubai ń wọ́ òjò ní sánmà òjò etí àwọn awọ́kàn yìí wọ́n wọ́ kọjá abitọ́ yẹ wọ́n ní drone mo ti sọ níbi wá sí láìmọye ìgbà Dubai ń lo drone nítorí pé desert nílùú wọn drone táyìn fi ń ya fídíò nípa títẹ̀ máa ń jóun drone the same drone làwọn develop wọ́n rán lọ sínú cloud lókè sánmà bíi 30,000 feet above sea level wọ́n ti join electric mọ́ drone yẹn lára drone yẹn ni ó máa wá yí gbogbo nu cloud po yóò máa send electrical wave gbogbo àwọn kurukuru funfun tí ń bẹ lókè sánmà yẹn tí nǹkan kan báyìí lè force ẹ̀ tó join pọ̀ ó ti domi yóò dòjò wọ́n wádìí wọ́n ṣe research ni wọ́n dẹ̀ rí bẹ́ẹ̀ wọ́n ti ń lò bẹ́ẹ̀ ní Dubai ó ti lé ní ọdún 4 tí wọ́n bá ti rí pé ààrùn mi lò gbogbo ilẹ̀ tí ń gbẹ ìsìn ni wọ́n sẹ́ndì drone lọ sánmà yìí láàrin bí wákàtí 2 òjò òde drone ẹ̀ sábà lò kọjá 30 ìṣẹ́jú ń bẹ̀ wọ́n láwọn fẹ́ kójú ọ̀pọ̀ drone bá lò wákàtí 2 nígbà tí omi tá a wí yìí ó de la hawla wala quwwata ó fẹ́ lè gbé ìlú Dubai lọ
ẹ wá dúró èèyàn tó kú ẹ wá dúró ilé tó gbé lọ àwọn mọ́tò tó jẹ́ pé ẹ lè ríru ẹ̀ láyé ilẹ̀ àwọn Lárúbáwá fi ń sáyé náà tí wọ́n bá ṣe any automobile in the world lẹ́nì tí wọ́n ṣe mọ́tò kan tó dáa jù lẹ́nì tí ò bá jẹ́ Dubai yóò jẹ́ pé Saudi ní ọkọ̀ kọ́ra gbogbo ayé ìbẹ̀lẹ̀ yìí sì ti ń ṣépè lẹ́ni tí ń gun bẹ́ǹsì yìí pé náà ní ọwọ́ bẹ́ǹsì tí ọwọ́ 20 million lẹ́yìn ṣépè fún pé náà ní ọwọ́ àwọn tí wọ́n wá ń lo mọ́tò 1 trillion ń kọ́ àwọn ọmọ Saudi ọmọ Dubai ọmọ Qatar ọmọ Oman ọmọ Kuwait iná kí làwọn wọ̀ a lè filẹ̀ Lárúbáwá George lóòótọ́ bẹ́ẹ̀ àti ìmẹ̀ta wọ̀ tá a bá dọ̀rùn ẹ̀ tí ẹ̀já enjoy ayé díẹ̀ kì í ṣe lọ́nà haram o mi sọ pé ká enjoy ayé lọ́nà haram ẹ jẹ́ ká enjoy ayé lọ́nà tó bófin Ọlọ́run díẹ̀ ẹ má jẹ́ ká múra wa lọ́ta mùsùlùmí sí mùsùlùmí mi tẹ́lómi bá bọ̀ lọ́wọ́ báyìí ó rò pé náà nepa lọ sọ́ọ̀kì ẹni sálámù alaykum àkí ló le tó báyìí ẹ̀sìn ò le tó báyìí bọ́ ọba jọjọ́ ìwọ tó ní ọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí tí ń kírun tó ló ti di kèfèrí o gbọ́dọ̀ jókòó tì o gbọ́dọ̀ kí àmọ́ tó bá wẹ̀rùn pléènì ẹni tó jẹ́ pé màálù ní ń forí kanlẹ̀ fún òun lẹ́jọ́ jókòó ní ẹkọ́nọ́mì ìwọ náà mọ̀ pé màálù ní ń sìn ò tó bẹ́ẹ̀ sẹ́ńjọ́ wẹ̀rùn pléènì ìjọ bẹ́ẹ̀rẹ̀ yìí pé pilot jẹ́ wẹ̀rùn pléènì yìí ẹ dákun ṣé mùsùlùmí ni àbí ọ̀sẹ̀ bọ̀ so bẹ́ẹ̀rẹ̀ rí ó jókòó jẹ́jẹ́ ẹ̀ ní kí ló dé tó lo mentality ẹ̀ kó yọ 2+2 kó dẹ̀ get result ayé ò le tó báyìí ẹbọ bá kí ẹlẹ́bọ wàláì mo bá pàdé ẹlẹ́bọ tí ó bá ní nǹkan tó lè fara ní mi tàbí tí ó dọ̀tí aṣọ mi tó bá lóun ó dì mọ́ mi máa ní ọmọ bọ̀ ni ènìyàn ní ènìyàn lèmi náà èmi kí n dájọ́ ẹ̀ Ọlọ́run ni ó dájọ́ ẹ̀ ńlọ́fà tèmi àti ta lọ́lọ́run níjọ́sí olókùnrin ta ni kó ṣe tótòtó tó lọ́wọ́ ò ṣe tótòtó ẹ wo bí ọ̀rọ̀ padà já sí Àràbà tún ra mú odò ń gbá rere. Àwọn tó máa wẹ̀ ń bodò lọ. Àwọn tó máa wẹ̀ ń bodò lọ. Àwọn tó máa wẹ̀ ń bodò lọ. Níbi tẹ́ ti ń jà, mo bi àfáà kan ní àná. Mo rí jẹ́ kọ́ sẹ́nu ọ̀nà mọ́sálásí pé ẹni fóònù rẹ̀ bá rìn kí mọ́sálásí yóò san 500 naira. Mo wá sọ fún mo ní ó dèyàn mélòó tẹ́ ti gba 500 naira lọ́wọ́ rẹ̀. Ẹ̀sòfin mọ́jẹ fóònù orin gítà bá ń kírun lọ́wọ́ ti tó o. Èwo ní rọ́tẹ̀ pàtẹ́ wá ní ọmọ gba 500 naira. Èèyàn mélòó lẹ rówó gbà lọ́wọ́ ẹ̀. Fóònù tá ń lò yìí, China ti ṣe fóònù kan nísìn tó jẹ́ wípé fóònù yìí tí ìtì bá pọ̀ lórí ẹ̀, fóònù ó máa pariwo ni, ó ti ṣe mérí ní Saudi. Níjọ́ Àràfà ọdún tó lọ, wàláhí fóònù yìí gangan náà ni. Ọjọ́ yẹn ni mo mọ̀ pé ó gbé rẹ́ẹ̀dì sójú, ó wá kọ danger alert, ó wá ń ríngì burúkú, ó wá ń sọ fún mi pé this phone will burst in few minutes time. Fóònù yìí ti gbóná débi pé yóò burst tí ó dòbí bọ́ǹbù ni o. Ó wí tí mo rí lójú ẹ̀ báyìí, kíá ni mo wá àwọn omi tí ń bẹ lẹ́sẹ̀ ọ̀nà lọ́nà Àràfà. Mo mú fóònù mo gbé abẹ́ omi báyìí ni mo ń da omi sí. Nígbà tí ètò ìṣẹ́jú méjì náà yẹn kú, mo wá fi omi tẹ́ lọ́rùn. Nígbà mo wá rí pé omi tẹ́ lọ́rùn tán mo sì ti pa. Mo á sọ nǹkan mi àpò mo jọ́ dalẹ̀ tó tàn kọ́ má bàa ba pánẹ́ẹ̀lì rẹ̀ jẹ́. Nígbà tí èdalẹ̀ mo rí pé gbogbo ẹ̀ ti tún gbẹ. China ti wá ṣe fóònù kan nísìn. Tó o bá ń dáná ọbẹ̀ tí ń ṣe kọ̀chọ̀kọ̀chọ̀kọ̀chọ̀ lọ́wọ́, sọ fóònù sínú ọbẹ̀ tó fà á yọ, iná ojú ẹ̀ ò ní kú. Iná ojú ẹ̀ kò ní kú. Ẹ wo bí àwọn ń báyé tí wọ́n lọ, ẹ wo bí àwa ń báyé tí wá lọ nítorí ẹ̀sìn. Allah. Àwa ń sọra wa dọ̀tá. Saudi ò torí ẹ̀ sọra ẹ̀ dọ̀tá Amẹ́ríkà dọ̀la. Saudi ò torí ẹ̀ sọra ẹ̀ dọ̀tá Israel. Bíjà Palestine àti Israel ṣe le tó yẹn. Saudi ò torí ẹ̀ sọra ẹ̀ dọ̀tá wọn. Wọ́n mọ tí ọjọ́ rí láǹfààní lára ara wọn. Mo ti sọ láìmọye ìgbà kí n fi parí lecture yìí. Kò possible kémi ó dìde lénìí kí wá lọ sí Saudi Arabia pé a ti dá ogun sílẹ̀ Nigeria o. Nigeria is now on fire. Innamal mu'minina ikhwa. I'm one of you. Hana minkum. Hana muslimun. Èmi tẹ́ mo yín Mùsùlùmí ni mí o. Ara yín ni mí o. Ana min ikhwanikum. Nínú ọmọ ìyá yín ni mo jẹ́ o.
ẹ ṣí gate Mẹ́kà ẹ jẹ́ wọlé o tí ọwọ́ bá tẹ Olúwa ẹ̀wọ̀n ni ó kù sí. Allah. Láì ní físà lọ́wọ́ bó ní físà ó níye ìgbà tó lè lò. Kò possible kí Christian ó da Nàìjíríà rú kó wá kọrí sí Jerusalem kó wá ní ẹ̀yin ọmọ Jerusalem ọmọ gbàládé ọmọ ológode ẹ ṣílẹ̀kùn odi Jericho láì ní físà lọ. Ibi ọgbà débẹ̀ yóò rojọ́ ẹ̀ yóò sun ẹkún yóò tún sun ẹ̀jẹ̀. Allah. Wọ́n sọ fún wọn pé ìran Israeli àti ìran Saudi wọ́n sọ fún wọn pé ìran kan náà ni wọ́n ni wọ́n burú bí eléèmọ̀ wọ́n dájú tó bá di bí kan fìyà jẹ ọ̀daràn wọ́n yìí ṣàánú ọ̀daràn àwọn méjèèjì ṣàánú ọ̀daràn kẹ̀. Kí babaláwo ó dìde ń sìn kó pé country tó tún jọ tiwa ó ní Brazil ó ní India ẹ̀yin ará India mo dé o gbogbo ẹ̀yin tẹ́ ń sin màálù èmi náà mo ní tẹ́mi náà ń sìn ní Nàìjíríà o ẹ ṣílẹ̀kùn ọmọ awo lóde o láì ní físà la hawla wala quwwata yóò jẹ sinaba bí ìsìyà. Allah. This is the only country we can live without a single visa. Ìlú kan náà tá lè jọ gbé láì ní visa nìyí. Kí ló dé tá lè manage ara wa in a peaceful way? Kí ló dé tẹ̀sìn ó sọ wá dọ̀tá ara wa? Kí ló dé tá lè progress táwọn ọmọ wo dé bá lájọ́ ọ̀la? Àbí ṣé bá a ṣe ń fara kóyà yìí náà látún expect káwọn ọmọ wo bá ní. Allah. Tá bá ń lé London ní 50 years to come tá ń ṣiṣẹ́ lójoojúmọ́ àlè bá wọn. Tá bá ń lé America 80 years to come tá ń ṣe wàhálà lójoojúmọ́ àlè bá wọn. A kú lójú kan náà à ń retrogress ni ojoojúmọ́ ni là ń padà sẹ́yìn ní tìtorí ìrònú òdì nípa ẹ̀sìn. Ó ń kálukú òsìn lọ́hùn rẹ̀ ẹ má da ẹ̀sìn pọ̀ pẹ̀tọ́ mọ̀ ya ní gbogbo wa. Mo ti sọ kan rí àwọn don dídì don wérewère tó sọ ń gbà yẹn ó lákè ó gba góòlù tí ní káwọn máa da ẹbọ pọ̀ mẹ́sìn ara tí tóun náà wòrò jọnu tọ́lọ́hún ó mú ìwọ̀nba àrùn tó kì í tọ́lọ́hún ó kò nú àkáǹtì tèmi. Ṣé màá sọ pé kọ́ ọmọ abẹ́lẹ́ bọjà ni ènìyàn ní ènìyàn lèmi náà ènìyàn ní Christian ènìyàn lèmi náà ó lè wọ chọ́ọ̀chì ẹ̀ kí mi náà wọ mọ́sálásí ó lè dọ̀la kí n change chọ́ọ̀chì yẹn kí n sọ di mọ́sálásí. It's very possible ó ti ṣẹlẹ̀ nínú ayé náà. Wọ́n á sọ fún ẹ pé olórí Christianity ọlọ́ba ànábì wa Muhammad ṣe meeting nínú mọ́sálásí Medina lànábì ti jókòó pẹ̀lú olórí àwọn Christian kò lè dànù náà. Kí ló dé tẹ̀yin mẹ́sìn jànábì lọ kí ló dé tẹ̀yin mẹ́sìn ju Pope lọ. Sayyidina Umar lọ Jerusalem ó wọ sinagogu àgbà ọlọ́ba olórí Christianity gbà yẹn ọlọ́ba ṣe meeting nípa affairs ìlú kì í sọ̀rọ̀ ẹ̀sìn náà lọ sí báwo ni ìlú ó ṣe ní fọkànbalẹ̀ báwo la ṣe progress báwo la ṣe wà industrious n tí wọ́n lọ ṣe meeting lé lórí nu. Ó dásìkò òrùn àìlà Umaru lásìkò òrùn tó ń fẹ́ kírun o Pope ní kírun nínú chọ́ọ̀chì wa yìí ní tìtorí olórí ẹ̀sìn tiwa náà níjọ́ tó lọ bá ànábì lálejò Medina ó lóun fẹ́ ṣàdúrà ànábì ní kó máa ṣàdúrà rẹ̀ lọ́dọ̀ òun ànábì ò lè jáde ìwọ náà kírun bí báyìí Umaru ní mi ò ní kí o pẹ̀lú dì gbogbo bí tí àwọn ànábì Ọlọ́run àtàwọn wòlíì Ọlọ́run tí wọ́n bá forí kanlẹ̀ kírun bẹ̀ yóò padà di mọ́sálásí bó ṣe lè wò kó pẹ́ tó mi ìfẹ́ kan gba chọ́ọ̀chì yín lọ́wọ́ yín ẹ wo hikma mi ìfẹ́ kan gba church yín lọ́wọ́ yín. Umaru wá jáde ó lọ kírun tó bá dé sinagogu àgbà ní Jerusalem lẹ́ni èmi ti débẹ̀ tó bá débẹ̀ mosque kékeré kan bẹ tó súnmọ́ ibi sinagogu ibi Umaru ti kírun jọ sí ó di mọ́sálásí dè ní àárọ̀. Allah. Tó bá ń bẹ ní Jerusalem bí o ṣe ń gbọ́ tí ń lu agogo Christianity lọ́mọ gbọ́ tí wọ́n ń pèrún méjèèjì ń jára wọn kò dìjà. Kí ló dé tí ẹ̀yin ò ronú ọpọlọ pé bó láṣẹ gbáyé àlàáfíà láàrin ara wa. Ọmọ akéwúgbẹ̀rù wìtó bàbá wa Sultanul Waizin ọba gbogbo oníwàásí ilẹ̀ Yorùbá bàbá wa Fọdílátù Sheikh Muyideen Ajani Bello. Èyí nígbà àkọ́kọ́ tí mùsùlùmí ó dìsáìdì ẹja pín kan náà àwọn àgbàlagbà wálé tá a sì rí àtakò from any quarters. Adúpẹ́ tọ́lọ́run ti bá wa di àwọn ẹrú Ọlọ́run kan mọ́lẹ̀. Ha! Ntí wọ́n fẹnu dánwò níjọ́ tí wọ́n yan mufti ìlú Ìlọrin láhàólà wákàtí 4 ni lórí íńtánẹ́ẹ̀tì. Wàláì ká ní wọ́n sí ní láyẹ̀ mútu wà láyẹ̀ àyá ni ká ní wọ́n ń bẹ lójú fò nísìn ni wọ́n ti fẹnu bá ń tọ́ da jẹ́. Àwa yan bàbá wa Muyideen Ajani Bello wọ́n di ọba gbogbo oníwàásí. Proposal ti lọ sọ́dọ̀ ìjọba nígbà ó dẹ̀ jẹ́ pé àbá Muyideen àti President Tinubu wọ́n jọ jókòó ṣe meeting náà ni kíjọba náà bá fọwọ́ sí.
àwa ti gbà pé níbi bàbá yìí ṣe wàhálà dé láyé gbogbo ebú tí wọ́n bú bàbá yìí compensate bàbá yìí pé bàbá ẹ má bínú pé wọ́n bú yín àwọn báwọn ọmọ kan bá ń bú yín àwọn ọmọ kan yìn yín wọ́n máa ń kí Aláàfin lórí kíkan wọ́n á ní ó torí ọ̀tẹ̀ bá wọn lẹ́gbẹ̀rin ọ̀rẹ́ ó ní bí irinwó bá ń bú ni irinwó a máa yin ni báwọn ọmọ kan bá láwọn ya kàńdá bàbá àwa mọ rírì sẹ́yìn gbogbo àwọn oníwàsílẹ̀ Yorùbá a ṣe sàdánkátà fún yín bá a ṣe sàdánkátà fún bàbá mi Mudiru Markaz Sheikh Habibullah Adam Abdullahi Adamallahu ayatahu wa dawlatahu bàbá Muyideen ti di Sultanul Wa'izin gbogbo àfáà nǹkan ẹyọ kan tàbí méjì ló fi lè join Ittihad tó bá ti já àfáà tí ń ṣe wá sí torúkọ rí ò dẹ̀ bàjẹ́ o mẹ́bọ mẹ́rù o orúkọ ò bàjẹ́ tí méjèèjì yẹn bá ti dúró ó ti di mẹ́bà Ittihad gbogbo bí ọba kù sí Ọlọ́run máa tún wá ṣe ní gbogbo state ńlá ní branches sí branches wa ti fẹ́ dìde ní Kogi náà àtàpá kan Kwara báyìí ní ìlú Ìbàdàn bó bá ti rí Dr. Atere chairman alálàájì ó ní Amiru Tọ̀yọ́ state tàbí Dr. Adelani tó ní ìlú Èkó tó bá ti rí Professor Paramọ́lẹ̀ tàbí Dr. Mikael Akanni Sani Amiru ti Lagos state nìyẹn ní Ondo state Sheikh Lagbaji tó bá ti rí wọn Amiru Tondo state nìyẹn Ekiti state Dr. Aminu Lai ti Ìkẹrẹ Èkìtì College of Education àwọn ni Amiru ti Èkìtì ní Ogun state Sheikh Alimintiki Alakiki ní Ogun state ó ní Amiru ti be state wo lókù tí ń ti dárúkọ Ọ̀ṣun state Sheikh Ọlọ́run ló mẹ́rú ẹ̀ tó bá ti wọn tó bá wá rí gbogbo wọn yìí anywhere tó bá wà lágbàáyé a ti ń propose branch oníwàsí ká ṣọ̀kan ká lè jọ bẹ̀rẹ̀ wa àtàlùsúnà àtẹnití ìsàlùsúnà ká bẹ̀rẹ̀ wa pé ká jẹ́ ká láàfin àjọba àti gbé dìde dé London mo ti gbé dìde dé America àti ní South Africa àtoríṣiríṣi ìlú bó bá ọmọ gbogbo wọn o mọ nọ́mbà tèmi ìwọ kan text message pé ìlú báyìí ló wà o fẹ́ join Ittihad o fẹ́ join Yorùbá Land Council for Islamic Preachers wọ́n á wá díẹ̀ tí wọ́n bá ti rí pé o borúkọ jẹ́rí oníwàásí sì ní ẹ́ tí méjèèjì bá ti dúró lójú ẹsẹ̀ ni wọ́n invite ẹ pé máa bọ̀ láàrin wa jájọ pawọ́pọ̀ kájọ túnlẹ̀ Yorùbá ṣe káwọn Christian ọmọ rí wa gẹ́gẹ́ bí ọ̀tá káwọn traditionalist ọmọ rí wa gẹ́gẹ́ bí ọ̀tá kí gbogbo wo ríra wa gẹ́gẹ́ bí Yorùbá bẹ̀tún kálukú ń ṣẹ̀sìn lọ́tọ̀ọ̀tọ̀ ẹni fẹ́ ra lẹ̀ ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe Akeugba Gold dòwò pọ̀ promo tá à ń ṣe lọ́wọ́ ní Alápákó yóò end ní on the 30 oṣù yìí which is ọ̀túnla tí mi bá ṣe mistake on the 30 ni ó end lẹ́yìn ìjọ́ kejì on the 30 yẹn ó dàbẹ̀ ni pé 1 million ní ogun ilẹ̀ kọ̀ọ̀kan tá ń tà níbẹ̀ yẹn